مناهج منهجيين. نسأل الله عز وجل أن يديم دولته وأن يطيل عمره وأن يزيد في أرزاقه وأن لا ينقطع عمره الآن. آمين. نسأل الله عز وجل أن يبارك فينا أجمعين. آمين يا الله. Ẹja sọ pé amina. Amina. Ẹja sọ pé amina. Amina. Àwọn bàbá Mudir ọlọ́dún bá wa ṣe dáadáa fún wa. Amina. Ọ̀dọ́ wọn náà láwọn máa lọ nísìnyí. Ọ̀dọ́ wọn láwọn máa lọ nísìnyí. بقوتك العظيمة. Wọ́n máa sọ báyìí pé أدعوك يا من يجيب الداعي. أدعوك يا من يجيب داعي. إليك أشكو كذا ابتهالي. إليك أشكو كذا ابتهالي. ستر مديري عن الفضيحة. ستر مديري عن الفضيحة. جنبه أيضا من اعتزالي. Ọlọ́run àwọn bàbá Mudir Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa. Amina. Agbádùn wọn lọ́dún tó lọ, agbádùn wọn ní ìdòta ní corona, agbádùn wọn ní 2019, a tún gbádùn wọn lẹ́ni. Akọ́lé ètò ní ọ̀nà ní Rihlatul Arwah. Ìrìn àjò àwọn ẹ̀mí, bó làwọn ẹ̀mí ti máa rìn, bó wọn ti dẹ́mí, ibo ni ó lọ lẹ́yìn ìgbà tó bá kú, ibo ni àwọn abi tí máa ń jà rìnrìn lọ, gbogbo ẹ̀ náà láwọn gbọ́ láti ẹ̀dọ̀ àwọn bàbá Mudir. A kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wọlé nígbà tí wọ́n bá wa ṣe májèlú. A máa padà kí gbogbo wa ọjọ́ tí ń lọ. Kọ́nà kó dákun kó jẹ́ ká ara àwọn bàbá pẹ́. Ọlá la ilaha illallah. Ọlá Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Ẹja sọ pé a'anakumullah. 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 Hayyakumullah. Bismillah. Tabarak. أنا المركزي. أنا الأدبي. أنا المركزي. أنا الأدبي. أنا المركزي. أنا الأدبي. أنا المركزي. أنا الأدبي. منهجنا مثل الدر لقد بدا Minhaj wa ó ti rìn sí gbogbo ayé. منهجنا Nígbà tẹ fún ẹ náà làlúùlù. Òun náà ní kó ẹ̀gbọ́n ọ̀rọ̀ tí gbogbo ayé lò. Ọlọ́run dákun mẹ́jọ ojú pàǹdà lálẹ́. Ìmọ̀lẹ́ Minhaj wa ti rọ̀. Ọlọ́run dákun mẹ́jọ wọ́n kù. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وبارك panupọ̀ kí awibẹ̀ اللهم صل اللهم صل وسلم وسلم وتحنن وتحنن وبارك وبارك على سيدنا محمد على سيدنا محمد من جديد أرضك من جديد أرضك في كل يوم في كل يوم ألف مرة ألف مرة إلى يوم الدين. إلى يوم الدين. الله قولوا معي آمين. 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 آمين يا الله. Kí Ọlọ́run ní gbogbo ọgbà lọ́gbì ọdẹ tẹ̀lé wa Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀sẹ̀tọ̀ àwa ìrìn àjò ẹ̀mí tá a láàánú
ẹ̀mí wo ni ó lágbára jù kọ́pìlà lè káwé láti máa ní láti bẹ̀rẹ̀ ẹ̀mí wo ló lágbára jù ẹ̀mí tó lágbára jù náà ni ní àdúgbò wa. sallallahu alaihi wasallam. a lè fi ẹ̀mí àlẹ́bí ká fi ṣe ìwádìí nípa àwọn àwa aláàkìlá àfa kan ó ṣẹ̀ṣẹ̀ láti máa fà lẹ́yìn Muhammad. sallallahu alaihi wasallam. Allahumma salli ala Muhammadin. وصل على جسد محمد في الأجساد. نعم. وصل على روح محمد في الأرواح. ومن تصلي قال الله Ọlọ́run bá wa ṣe ètò pọ̀ fún Ànábì Muhammad. Alaihi wasallam. Ó ní kí Ọlọ́run kó ṣe ètò pọ̀ fún Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Pé ìkẹ́ kó ṣe síbi ara Ànábì. Nígbà tá a fà ní ẹtí ń ṣe ìwádìí lọ, àwọn èèyàn kú inú ara Ànábì Muhammad. Ànábì òdo ló fi ń dà ìṣòro tí wọ́n bí àwọn èèyàn tí wọ́n wọ̀. Ànábì òdo ló fi ń dà rí. Ìjọ tí wọ́n bí Ànábì òórùn ló fi ń dà ní ó wá pẹ̀lú ẹ̀ ni. Ànábì ṣàpèjúwe rẹ̀ pé àwa pé òbíbà láyà tóyìnbó wà ó gbé ní sáà. Ànábì ní tọ́lọ̀ ní ìfẹ́ jù ní gbogbo máa lọ lọ́fíńdà. Àmọ́ Ànábì máa ń rún òun lọ́fíńdà. Nígbà wọn tó wá sin Ànábì kan sàárẹ̀ Ànábì ní ìpẹ́ tí máa ń rún òun lọ́fíńdà. Tí wàá tí adé gbàwẹ̀. الطيب في نهار رمضان حرام káwé tán kálu lọ́fíńdà ní ọ̀sán àwẹ̀ èèwọ̀ tẹ́ ẹ bá sínú tán lálẹ́ ẹ̀rọ lọ́fíńdà ọ̀rẹ́ nìkan ó wà yí àwọn abàmì láàárọ̀ ọwọ́ adé àwọn ìyàwó oníbàyìí àwọn ìyàwó ní tí wọ́n ju àfa àwa yìí ọwọ́ adé àwọn ìyàwó oníbàyìí ọwọ́ àgbò ló fi ń dà wọ́n á bí léèrè pé ṣẹ̀rí àwọn ló sọ pé àálò ló fi ń dà lọ́sàn-án kò sí ṣẹ̀rí à ládà àwọn ti dínkù ẹnu bẹ́ẹ̀ àwọn ọ̀já àwọn ládà àwọn ti dínkù ládà àwọn ti dínkù sòyẹ́ ní àṣàlátù Allahumma salli ala jasadi Muhammad fil ajsad. قلت اللهم صل وسلم على الروح سيدنا محمد في الأرواح pé Ọlọ́run bá wa ṣe ìkẹ́ àti ìyẹ̀tọ́ pọ̀ fún ẹ̀mí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. fil arwah torí pé ìyẹn ló ga jù nínú àwọn ẹ̀mí yòókù. Ó ṣe wá sí láti gbogbo wa kí a panupọ̀ kí a sọ pé Allahumma salli. Allahumma salli ala jasadi Muhammad. ala jasadi Muhammad fil ajsad. fil ajsad. Ká sọ pé Allahumma amin. Allahumma amin. Ká ní Allahumma salli. Allahumma salli wa salli. wa sallim ala ruhi Muhammad. ala ruhi Muhammad fil arwah. fil arwah. Ká sọ pé Allahumma amin. Allahumma amin. Sheikh Suleiman Al-Jazuli táwọn màláíkà wá tì nínú sáré tí wọn mọ ibi tó wà lọ sọ bẹ́ẹ̀ wọn á tún ṣẹ̀ṣẹ̀ láàjù níyìn
wípé Allahumma salli. Allahumma salli. Yá parapọ̀ ká wíbẹ̀. Allahumma salli. Tí a bá ti ṣe dáadáa ẹyọ kan nínú àlọ́ ọgọ́rùn-ún ní dáadáa. Allah. Tí a bá ṣe dáadáa ẹyọ kan lásìkò tí yóò sáwọ̀ mẹ́wàá ní dáadáa. Allah. Mẹ́wàá ní dáadáa. Ká sọ pé Allahumma salli. Allahumma salli. Wa sallim. Wa sallim. Ala sayyidina Muhammad. Ala sayyidina Muhammad. Min jadidi ardika. Min jadidi ardika. Min jadidi ardika. Min jadidi ardika. في كل يوم في كل يوم ألف مرة ألف مرة إلى يوم الدين. إلى يوم الدين. قد تقول اللهم آمين. اللهم آمين. ó ṣe é síwájú pé ìkẹ́ gbogbo ìgbà àlùbáríkà gbogbo ìgbà àti ọ̀la kó máa bá òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam. nínú ilẹ̀ tuntun yìí tọ́lọ́run tó dá tó fi ànábì síbẹ̀ ilẹ̀ tuntun yìí sáànábì jẹun bẹ́ẹ̀ ìdí tí ẹ̀mí ànábì fi jẹ́ gold rọ́bì tó lágbára fídọ̀ tó wà láà wọ̀yà kúùtù wọ́n marjan wàzùmọ́rọ̀dọ̀dọ̀ wàzàbàrjàd wàlúùlọ̀ bẹ́ẹ̀ ni ànábì ti lágbára púpọ̀ níwájú Ọlọ́run. Ànábì tá a fi tọrọ fún wa ní tá a fi tọrọ àtúkù ọ̀bẹ abu ìgbẹ́ rẹ̀ àfọwọ́ àdúrà Ọlọ́run sì ń ṣe àtúndé kábàlì ànábì alẹ́ assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh àrí ní ètò túmọ̀ sí pé ó dájú bá ànábì kú láyé ni ó kú láyé ó sì lọ nìkan wọ́n bí ayé nàkọ́ mi yóò di kàrọ̀. بدان بتشخيص ذات المصطفى وهو قادر بأي مقام في يذكر بلدان بأي مقام في يذكر بلدان بتشخيص ذات مصطفى وهو حاضر بأي مقام فيه يذكر بلدان مقام يوم جاء مقام الصلوات المفروضة على المكتوبات الخمس يعني مقام أو نيب níwájú Ọlọ́run ló fi níbi ayé màkọ́ọ̀mù. bí ayé màkọ́ọ̀mù fi yudhkaru balidani. bí ayé màkọ́ọ̀mù fi yudhkaru balidani. ìyẹn ni màkọ́ọ̀mù ìbádà màkọ́ọ̀mù tá a ti gbé Ọlọ́run tá a ti dúró tẹ́ ẹ bá ti dá wà nábì níbẹ̀ ànábì òde. wọ́n di ayé makan àwọn aláàyè tá a kírun àwọn aláàyè ní tá a kírun ìyẹn ni bí ayé makan fi yudhkaru. bí ayé makan fi yudhkaru balidani. bí ayé makan fi yudhkaru balidani. bẹ́ẹ̀ bá wọlé àwọn Sufi lọ. Ìbúrẹ́ ọmọ pé tọ́lọ̀ sọ fún wa nípa ìrun òdi wákàtí márùn-ún lọ. Àṣùbà rákà mélòó méjì àbí tẹ́ bá ti kí ẹ kí bíi ti Gàmbàrí bí àwọn Haúsá tàbí kẹ́ ẹ kí bíi tàwọn Fúlàní ẹ sálámà wórówóró kẹ́ ẹ dìde nílẹ̀ Ọlọ́run ti gbà á. Àyílà ẹ kí bíi ti Gàmbàrí tàbí bẹ́ẹ̀ ní kẹ́ ẹ kí bíi ẹni ó ṣẹ̀ṣẹ̀ gba Ìsìlámù á rákà mẹ́rin. Àdáyà méjì sálámà kan ẹ sálámà yìí máa lọ Ọlọ́run ti gbà á bẹ́ẹ̀ lò ní ìbátan wa ní kìláàgà méjì kí n tó káyìlá màá kìláàgà méjì tí n bá káyìlá kan Súfì lọ́dà Súfì lọ́dà ẹgbẹ̀rún náfìlà kò tí ì sí ní ìrákẹ̀lẹ̀ kan níwájú Ọlọ́run. ẹgbẹ̀rún náfìlà kì í ṣe déédéé rákà ẹyọ kan.
èèyàn wájú ọlọ́run. àwọn àṣẹlẹ́fẹ́ láti ìjẹta láti jẹ láti jẹ àwọn láti jẹ wọ́n ti náà. kèyí tí ìṣedéédé rákà ṣùgbọ́n àyè ọ̀kan nù méjì ìṣeré rẹ̀ ìyẹn ní ibi ayé lọ́kàn àyẹ̀wò tá a wá wà bá a ti wáyé tá a bá ti dáàbò ànábì Muhammad gbàdúrà ànábì ti dé síbẹ̀ yẹn ní àwa yẹn ní ruhul Muhammadiyya èmi ànábì títí di ọ̀la ìṣàfùwà wọ́n ṣí àwọn èèyàn lójú di ọ̀la tí wọ́n rí súwúrà fọ́tò ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. bí ẹ bá jókòó lórí dáadáa tọpẹ́ lórí tọpẹ́ tó pe Ọlọ́run tọpẹ́ tó pe Ọlọ́run tọwọ́ dáhùn bọ̀rọ̀ tó pe òjíṣẹ́ ńlá Muhammad. Sallallahu alaihi wasallam. ànábì ó dáhùn. bí ayé makani fihi yudhkaru balidani. ìdáhùn ànábì Muhammad ló jí ọ sọ pé mọ̀nsọ́ọ̀là alájàmọ́rọ̀ sọ̀láti àlẹ́yẹ̀mọ́lá pọ̀ rahman àṣàrà marot ìdápadà ìtọ́rọ ìkẹ́ fẹ́mi ànábì Muhammad. àwọn màláíkà mẹ́wàá ni wọ́n dàgbà àfẹ́tọ̀ ànábì yóò dá lóhùn bẹ́ẹ̀ àbá ṣe mẹ́wàá ànábì yóò dá lóhùn lọ́gọ́rùn-ún gbà bọ́ bá ṣe ọgọ́rùn-ún gbà ẹ̀rọ wọn sọ ní wọ́n sọ ní wọ́n ṣe àṣàrà àti ìjọba wọn lọ oníkàlùkù ń ṣe. bí ayé makani fihi yudhkaru balidani. àwọn ẹ̀mí òjíṣẹ́ ńlá Muhammad Sallallahu alaihi wasallam. ànábì ní kóńtù xalika táàmà bayna yaday rahman biarba'ata ashara sanawat lam yakhluq Allahu Adam min al-ma'i wala min al-turab. ànábì ní 14,000 years tí mo lè kà ni mo ti dé ànábì wájú ọlọ́run ìrònú bí ọ̀dà ádámà látàrí ìpè bẹ̀rẹ̀ bí yóò fomi kó ìpè yẹn tẹ́mi àtọ́lọ́run ti wà tí kò tọ́lọ́run ti dà mí. ńgbà yẹn irú ẹ̀mí wo làdábì lò àwa fíl àwa ẹ̀mí tó gbé ẹ̀mí mi làdábì lò ìjọ jáde lára ànábì Muhammad kó làwọn ẹ̀dá yóò bá wọn. a sọ̀rọ̀ ní ẹ̀dùn àwọn náà nípa agbára tí ń bẹ nínú àwẹ̀ gbogbo káàdì náà ti tọ́lọ̀ dá bíi 28, 29 or 30 different creatures ní àìmọye nǹkan àmì kọ̀ọ̀kan tọ́lọ̀ dá ọlọ́run dá gbogbo ẹ̀ nínú Ramadan ní àṣẹ ẹni tí ó bá wá gbà rẹ̀ kó ti dé ní àṣẹ. ọlọ́run fẹ́lẹ́ yìí ṣe gẹ́gẹ́ bíi pé ọ̀dà nàbí Muhammad Sallallahu alaihi wasallam. ọ̀dà ní daruratan man lawlahu lam tukhrij ad-dunya min al-adam. ọ̀mà fakayfa tad'u ila ad-dunya وكيف تدعو إلى الدنيا ضرورة ما ẹ má wá nǹkan kan tó wà fún wa. لو لم تخرج الدنيا من العدم. ẹ wá yọ kankan tí ń bẹ̀ mú ayé mọ́ nítorí pé ولم تخرج الدنيا من العدم. bẹ́ẹ̀ bá ti rí ànábì ẹ ti ní gbogbo ẹ̀. ó yókù tó wà nínú ayé ọlọ́run dá sọ́tọ̀ gbogbo ẹ̀ sọ́tọ̀ ó wá dá ànábì gbogbo ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ànábì tí wàá wà pẹ̀lú ọlọ́run tọ́lọ́run ti rí gbogbo ohun tí mo fẹ́ pátá mo ti rí lára ẹ̀rọ Muhammad. ló fi ní kayfa tad'u ila ad-dunya. كيف تدعو إلى الدنيا ضرورة ما لولاه لم تخرج الدنيا من العدم. لولاه لم تخرج. لولاه لم تخرج الدنيا من العدم. وكيف تدعو إلى دنيا ضرورة من لولاه لم تخرج الدنيا من العدم. ọlọ́run ṣe bẹ́ẹ̀ nígbà yẹn tó wà pẹ̀lú ọlọ́run báwo la nàbì ti wà
ọlọ́run fún àwọn ọjọ́ dá àwọn tí ń dá ọlọ́run wá fànábì ṣe wípé ọlá rẹ ni mo fi dá yìí ọlọ́run fànábì ṣe ọlá rẹ ni mo tún fi dá yìí ọlọ́run fànábì ṣe pé ọlá rẹ ni mo fi dá yìí wà kéèfà wúwa ìná ìdí bíl rọ̀hì àwọn bíl àwọ̀ àwọn fìlàwọ̀ láàrin àwọn ẹ̀mí bóòlà nábì rí láàrin àwọn ẹ̀mí ta ni ànábì Muhammad àdìwúwà káàdìdò kàbẹ́sẹ̀ láàkìn nàwúwà àwọn khalqi min al-khalaiq ar-rahman gbogbo ntọ́lọ̀ dá ànábì àkọ́kọ́ ọwọ́ ẹ̀dá ànábì akọ́dá gbogbo ntọ́lọ̀ dá wọ́n bá ànábì ní báwo wá ànábì wà gbà náà wákàtí lẹ̀ àríyá táàtà òhàmà wàfọ́ọ̀kà òhàmà wàlhàmà òkàrí ànkàlàwà ànábì wà níwájú ọlọ́run gẹ́gẹ́ bí kìnìún kan bí igi ṣáàdù ìwádìí dáàtì àlùkàwọ̀nìyà bí kìnìún kan bí nàṣímù sọ̀rọ̀ atẹ́kùn yóò dájí tí ń lọ tí ń bọ̀ níwájú ọlọ́run atẹ́kùn yóò dájí ní afẹ́fẹ́ kékeré láà ṣáàkì wọ́lá gáàjì atẹ́kùn yóò kékeré ní pé kò tí òkè wá débi tá a sọ pé ibi tí òòrùn ti yọ dìde kò tí ìsàlẹ̀ wá débi tá a sọ pé ibi tí òòrùn ti wọ̀ lọ́tí dìde wọ́lá jùlọ́ọ̀bì wọ́lá ṣàmáàjì ọwọ́ àwọn ẹgbẹ́ ọlọ́run tí wọ́n ń káàkiri lọ́lọ́run fi sọ náà àdéhùn lọ́kọ́ni sí kan pé kóńtò kanza mọ̀fìyà fa ahababutu àlùkòkòrò fàkàlàtò làkàlàìkì ọlọ́run ní mo ti wà satisfied olúwa tó pé ní mí olúwa tó ti complete lèmi ọlọ́run tí ò ní ìdí kankan lọ́wọ́ ìyàwó lèmi ọlọ́run mo wá fẹ́ àná òwòrọ̀ mo fẹ́ kí wọ́n máa mọ̀ ní àná òwòrọ̀ mo fẹ́ káyé mọ̀ ní káwọn èèyàn máa pariwo mi wàhálàtò làkàlà mo wá dé ẹ̀dá kan yẹn là Nabi Muhammad sallallahu alaihi wasallam fábí àwọ̀fọ̀ ẹnìkan kì í ṣe ẹni ọlọ́run bá pè lẹ́ni rẹ̀ ẹnìkan kì í ṣe ẹni ọlọ́run àríbẹ̀ ẹni tó lọ́wọ́ bá pè lẹ́ni rẹ̀ ìlẹ́ni ọlọ́run ìlẹ́ni ọlọ́run àmọ́ gbogbo èèyàn lè dá ọlọ́run gbogbo èèyàn lè dá ọlọ́run àtàkì fi lórí aṣèkì náà ẹni ọlọ́run kọ́lá aṣèkì náà àbẹ́ni ọlọ́run aṣèkì náà gbogbo yín pẹ̀lú ìtàn kéékèèké béléjà tá a gbọ́ káàkiri náà máa fà àwọn ìtàn kéékèèké á ní ẹni náà ni òṣèlú náà ó sì sí lọ́hùn jù kò sí lọ́hùn tàbí Muhammad torí wọ́n lé kó ní sábà wọ́n rọ̀ jáàmà rẹ̀ wọ́n lẹ̀ lóko wọ́n là áyà rẹ̀ wọ́n ṣe pèlè ó jókòó sójú kan kò yìí mọ́ àṣẹ rẹ̀ lẹ́yìn ká ẹni ọlọ́run kọ́ láṣẹ ìta àbẹ́dà ọlọ́run láṣẹ ìta. àṣẹ ìtọ́ kì í ṣe ni ọlọ́run ẹ̀dá ọlọ́run ni. gbogbo nǹkan sì lọ́gbọ̀n. gbogbo nǹkan ló sì máa. gbogbo nǹkan ló rí. gbogbo nǹkan ló rí. gbogbo bìsì ló dé. gbogbo bìsì ló dé. àṣetánì sì lẹ́ni tòótọ́ lọ́wọ́ débi pé kò ní kú táyé fi parí nígbà yìí bá parí tán tí gbogbo ayé parí tán àṣetánì ṣẹ̀ṣẹ̀ kú. tí ó bá sì kú iná ní ọ̀sẹ̀ lára rẹ̀ bí náà bá ṣe lára rẹ̀ attachment ní ọjà àdámọ̀ ni. ẹni àṣetánì ó sì bá ń ọjà àdámọ̀ yóò bá fèrè àwọn ènìyàn ní ọjà àdámọ̀ yóò bá ń bẹ̀ yóò ti débẹ̀ ṣáájú ẹ̀. Wọ́n sẹ́ni ọlọ́run ẹni ọlọ́run bá pè lẹ́ni rẹ̀ àmọ́ lápẹ̀rẹ̀ ẹni ọlọ́run ní ìyẹn gbà àpẹẹrẹ ẹni ọlọ́run ní ọgbà tó pọ̀ àpẹẹrẹ ẹni ọlọ́run bí káfárí àpẹẹrẹ ẹni ọlọ́run sọ́nà káwọ́láwà ní àpẹẹrẹ ẹni ọlọ́run kádà bá yà tuntun
àpẹẹrẹ ní ọlọ́run kámútẹ̀sùn wà lọ àpẹẹrẹ ní ọlọ́run kábàádì inú orí mùsùlùmí àpẹẹrẹ ní ọlọ́run kábómi inú ẹ̀ àpẹẹrẹ ní ọlọ́run tó fẹ́ fomi ṣe tí ọba tẹ̀lé ṣàlùwàlá òun lọ́mọ kì í ṣe mùsùlùmí nìkan lọ lágbèlé ẹ tí ì ṣe mùsùlùmí òun náà lágbèlé àpẹẹrẹ ní ọlọ́run ni wọn lọ́kàn ọmọ yìí ti lé ẹ máa fún lómi àgému yọ ọ̀tún ìtọ́ provided tí bàbá rẹ bá fi àgbéyẹ ṣàlùwàlá ti kẹrù tí ọba mi ṣàlàwà tí wọn lọ fi dábàá nìkan kò ní ṣiṣẹ́ ọkàn rẹ̀ wà lè ṣe. yọwọ ni ìwà àmọ́ ibi ọlọ́run wà ní ibi ọlọ́run wà ní lòjíṣẹ́ náà Muhammad wà yẹn bí àgbẹ̀bí ti gbé rúùhù fíl àwa ní lábàjẹ́ ọ̀lẹ́ ẹni tó bá ní àyà wọn pípọ̀ lẹ́nu àṣetánì sì ti jẹ́ nínú láyà ẹni tì gbèdé ṣe nínú àṣetánì ló ti débẹ̀ àṣetánì tó wá ti tí ọ̀padà yóò tún máa ti lọ tí ó ti ṣe. wọ́n wà ló láyà. wọ́n wà ló ní àyà ìsáyà ló ní àṣetánì ti wọnú ẹ̀ tọ́lá àṣetánì gbé ara èèyàn ìnàdàm mọ́jọ́ ṣẹ́yìntàn lẹ́kùnrin ṣẹ́yìn mọ́jọ́ wọ́dàm wọ́n làásà mọ́jọ́ ṣẹ́yìntàn. Ibi ẹ̀jẹ̀ bá rìn lára èèyàn ní ojú ọ̀nà òpópó rìn láṣetánì máa ń káàkiri lára èèyàn. So kò sí ẹtí sùn máa bá lọ tó bá yẹ kó bá àṣetánì kì í sùn bí ọlọ́run tó dá wa kì í sí sùn láta àfọdòkó sínú àjọ wà náà àṣetánì ta àfọdòkó sínú àjọ wà náà Rabbul Jalali láta àfọdòkó sínú àjọ wà náà ọlọ́run kì í tó òwe pẹ̀lú ẹgbẹ́ yóò sùn àṣetánì àmà tó òwe àmà kì í sùn tó bá ti wá káàkiri ara èèyàn yóò bá lọ sínú ọkàn yàtọ̀ khannas nínú ìjì ìnàjì wọnàs yóò wà lọ sínú ọkàn yìí yóò mọ ẹni báwo ni ṣe lọ ìyẹn ní rẹ́ẹ̀dẹ́tò àwa torí kìíní kan méjì dà díẹ̀ mọ́kọ́ kí wa kú Ramadan àbí. babaláwa kí gbogbo wa kú Ramadan. babaláwa kí gbogbo wa kú Ramadan. àwọn lẹ́yìn wọ́n ní wọ́n pẹ́ Ramadan kàrí. lágbèjì tí ó kọ̀rẹ́ tí wọ́n wọ̀ máa kó ìdìbò àti ọ̀rọ̀ wọn pa tọ́ba ni wọ́n kọ́ ẹ̀ wá yìí tí wọ́n kọ́ ẹ̀ wọ́n kọ́ ọ̀rọ̀ náà yóò wá yóò kọ́ ọ̀nù náà yóò kọ́ fẹ́ẹ̀lì ìjọba ti ní kọ́ kọ̀rẹ́ tì fẹ́ẹ̀lì. ó kí wa kú Ramadan. a kí wa kú Ramadan. ìjẹ́ bá wá pè náà ẹ gbà ó ẹ bá bẹ̀rẹ̀ náà náà yẹn náà ṣẹ́yìn lẹ́sìn ọlọ́run ṣáà gbà á lọ́wọ́ wa. Àmín. ẹ̀tọ́ bá ní àwẹ̀ òkú ní dábìlú. ẹ̀tọ́ bá láwọ̀ ògùn kò dáa nínú Islam. kò dáa nínú Islam. kí aláwọ̀ wọn sọ pé àwẹ̀ òkú ní. káláwọ̀ wọn máa sọ pé àwọ̀ ògùn ní. ó ní ìpẹ́kù gbà wọ̀ yẹn taratara yẹn. aago mẹ́fà àbọ̀ ló sì gbé sàárẹ̀. ó túmọ̀ sí pé àwọ̀ yẹn kò gbá taratara ó tún wá bọ̀. àwọ̀ mẹ́fà àbọ̀ ló tún wá jẹ sàárì. ló jẹ sàárẹ̀. nígbà tí tílẹ̀ ti mọ́ tán. ó sì bọ́ sínú èsì. ó jókòó. ó tún jókòó sínú AC. ó tan fídíò. ó tan fídíò. ó tan tíátà. ó tan home theatre. ó wá tan dátà ní wọ́n á ń oríṣiríṣi. ó wá tan dátà àti TikTok àti Likee àti WhatsApp àti Facebook gbogbo ẹ̀ ní wá wò. bó ti wá rí látìgbà tí àwọn ti bẹ̀rẹ̀ náà lórí ìsìn ọ̀rọ̀ rẹ̀ tí ìṣòro láwẹ̀. bó ti wá rí látìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ òun náà ló wà nísìnyí ọrùn òṣò ṣòkòtò òṣò. kò sì máa bínú lọ́wọ́ ọ̀rẹ́. kò sì máa bínú lọ́wọ́ ọ̀rẹ́. pé kí ló dé tó rò tí wọ. kí ló tó rò tí wọ kó máa wọ aago lẹ́ẹ̀kẹwàá. kó wọn mọ ká máa wọ yà. ẹ tí ì kò gbọ́ tán. ẹ tí ì kò gbọ́ tán. ṣé tán. wọ́n dúró ní àbọ̀wọ́ ní wọ́n ìkọ̀kọ́ ebi náà wọ́n ìkọ̀kọ́. ọ̀làwẹ̀ tó. àwẹ̀ rẹ ò tí ì tó. aláwọ̀ kì í sọ pé àwẹ̀ kò ní kọ̀dá lọ́wọ́ fẹ́. kò dáa káláwo sọ pé àwẹ̀ ògbò mi. kódà mo ṣèlú àwọn táwẹ̀ bá wáyé láàrin ẹ̀rọ ọ̀sán gẹ́gẹ́ wọ́n lọ́lọ́run máa ṣe multiple jàzá àdìmílẹ̀ ẹ̀sán lọ́wọ́ máa fún báwọn náà
Kẹ́ẹ̀dé Ọlọ́run ti gbé omi ara rẹ̀, òun náà tó sàn lórí, òun náà tó gbé omi ara rẹ̀, kò torí tó dá ajẹ́sà ibi tó pa ládá máa ń gorí ládá. Sọ aláwẹ̀ kò gbọ́dọ̀ sọ fún wa pé àwọn òkú ìbára rẹ̀ pé tí wàá kí èèyàn ní wàá rẹ̀ pé yẹ kú òǹgbẹ ìbọ́lọ̀ fẹ́ kí òǹgbẹ ó bẹ́ẹ̀. Ọlọ́run fẹ́ kó òǹgbẹ ó gbé èèyàn, òun náà ní fi ń gbàwẹ̀. A kì í kíyàn. A kì í kíyàn. Nínú àwẹ̀ pé ẹ kú àti lọ àwẹ̀ kò dáa. Àìkíyàn pé ẹ kú àti lọ àwẹ̀ kò dáa. Àìkíyàn bẹ́ẹ̀. Ntí a mọ̀ pé àgbọ̀dọ̀ wọ́n gbà. Ntá mọ̀ pé àgbọ̀dọ̀ wọ́n gbà. Ntá àmọ́ kíyàn wọ́n àwẹ̀ ni pé a kú ìbádà, a kú ẹ̀sìn. Ètò dáa kákíyàn náà wẹ̀ ní pé a fún ìbádà, a kú ẹ̀sìn. A kú ẹ̀sìn Ọlọ́run gbẹ̀sìn lọ́wọ́. Ọlọ́run kó gbẹ̀sìn lọ́wọ́ wa. Tó dáa tá a kiri yẹn. Kíkí tó dáa tá a kiri yẹn nìyẹn. A kú àti lọ. Ibi Yorùbá kánjú àdé níbi ọba kọ́kọ́ gbà àwẹ̀ àkọ́kọ́ ni wọ́n sọ pé ẹ̀kú àti lọ. Ẹ dákun mélòó la ti wẹ̀? Ẹ̀kú àti ẹyọ kan tó tó kú 29. A kì í kíyàn bẹ́ẹ̀, a kí wa kú Ramadan. Akíra wa kú Ramadan. Ọlọ́mọ ṣàgbà lọ́wọ́ wa ní ìbàdà. Ọlọ́mọ ṣàgbà lọ́wọ́ wa ní ìbàdà. Ramadan ní àlùbáríkà ní bí àwọn àfáà tọrọ ní ikú nínú Ramadan. Ẹni Ọlọ́run bá wù àmà pamẹ́ ní Ramadan. Mo kí ọba ilẹ̀ Yorùbá kan, ọba Ọ̀yọ́ Abdulhamid Adéyẹmí. Bàbá náà wọlé sùn ní àná lọ́mọ́sára kẹ́wọ̀n. Àmín. Àti àmọ̀ṣe àtàṣìṣe ọlọ́run fìrí ẹ̀jẹ̀ wọn. Àmín. Ọlọ́run ti sẹ́dá Muhammad. Sallallahu alaihi wasallam. Gbogbo àwọn tó lo ìjọba láyé láti lo ayé àṣẹ Ọlọ́run wọn fi bíbẹ̀. Wọ́n yàn lọ́nà kan lọ́nà kejì àṣẹ Ọlọ́run. Gbogbo àwọn tó lo ìjọba láyé àṣẹ Ọlọ́run ni wọ́n gbà dé Torí bẹ́ẹ̀. pé lílo ìbòlóòg nìdílé Rahman abẹ́ àga àbábẹ́ ìbòògì àwọn ọlá àwọn ọba abẹ́ ìbòògì Ọlọ́run ni ibi abẹ́ ìsàsí Ọlọ́run náà. Dandan sì ni àwọn dáàjọba dáàjọba ẹ bá ń ṣàṣìṣe lábẹ́ ilé wa ṣàbáyèsí tí wọ́n kò gbọ́ọ̀rọ̀ àwọn adéyẹmí sí Ọlọ́run jẹ èèyàn tọ́pọ̀ tó ti pọ̀ jù ẹni tó dòye ní tender age ọjọ́ orí kékeré bóyá 30 àti 31 ó sì kú fún bíi 53 years ní ọgbà ọgbọ́n tó sábà kẹ́kọ̀ọ́ Ọlọ́run ṣàwọn náà ní kòǹgẹ́ kíkú sínú Ramadan ó tún ṣe wọ́n ní kòǹgẹ́ kíkú sínú itikaf ó ṣe wọ́n ní kòǹgẹ́ kíkú sínú ẹ̀yẹ́dẹ́tòlẹ̀ ọ̀rọ̀bà kẹ́kọ̀ọ́. Àmín. Ẹnì kọ̀ọ̀kan wọn náà lọ́wọ́ ṣàgbàdúrà wa. Àmín. Ànábì gẹ́gẹ́ bí ìlẹ́tò àrùwá nígbà yẹn báwo ló ṣe afẹ́fẹ́ là lẹ́bi o. Afẹ́fẹ́ yọ tó wà ọlọ́run kan ló wà bẹ́ẹ̀. Ànábì wa ìpínlẹ̀ àpéwọ̀ wà ní 14,000 years. Ọlọ́kùnrin tí ìdá Ádámọ̀ kì í dá Ádámọ̀ látara ìpè tàbí yóò fi omi tú ìpè yẹn. Lórí wà máa ń ká ní Adam ní tọ́ọ̀dì wọ́n dà nínú ẹ̀ náà. Ọlọ́kùnrin tí ó dá Ádámọ̀ látara ìpè èyí yóò fi omi kú ìpè yẹn. Torí lábúlà là níbi Ádámọ̀ lábúlà ìpè bíríkì ìpè pọ̀tọ̀pọ̀tọ̀ ìpè ẹ̀rọ̀fọ̀ ìpè àmà ìpè yẹn ìpè wóró ìpè àpáta tí wọ́n lọ ọ̀nà níbi Ádámọ̀ wọ́n dé gbogbo ẹ̀ àwọn eyín wa òkúta àpáta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbàdàn ti wà ní wọ̀díkà léèfé nàṣímọ̀ lè sọ́bà róòmù ẹ̀mí tó ti lè transform tataharak
wọ́n àkàtàkì ìhàkáàtì tó lè máa yípo olùjíṣẹ́ lámàkàmà. Àwọn àpè ní ríhù nígbà yìí, àwọn àpè ní rúhù nígbà yìí. Àmọ́ nígbà tí kò tí ì yípo wọ́n máa pè ní ríhù afẹ́fẹ́ atẹ́gùn olùjíṣẹ́ lámàkàmà. Mo kí wa kú Ramadan lẹ́ẹ̀kan sí. Bàbá wa kí wọ́n kú Ramadan. Mo sì kí àwọn tí ó bá lọ yìí ti káàfù. Àwọn sì kí àwọn tí ó lọ sí àtìká. Yìí ti káàfù ọ̀tẹ̀ kókó mẹ́wàá. Yìí ṣe dandan ní kó pé mẹ́wàá. Yìí ṣe dandan ní kó pé mẹ́sàn-án. Yìí ṣe dandan ní kó pé mẹ́sàn-án. Bàbá mi ọ̀kan sí ibẹ̀ kò ní dáadáa. Bàbá rẹ̀ ọ̀kan sí bẹ̀ ó ní dáadáa. Bákan náà ilé lẹ́tọ̀ ọ̀kọ́dù. Bẹ́ẹ̀ náà ni Laylatul Qadr. A máa wà wọ́n ní ká wà. Wọ́n ní ká wá. Àwọn àfa àwọn ló ń yẹ wà. Àwọn afá wa ní ká wá. Àbẹ́bí ò ní ká wà ó. Ànábì ò ní ká wá. Wà ní lẹ́nu. Àwọn àfa aláṣẹ, àwọn àfa àkọwà àwọn orí àwọn òbí ọlọ́run wọn gbàgbọ́ pé káwọn ṣe ìpàdé rẹ̀ káwọn gbàgbọ́ káwọn. Wọ́n lè wà níjọ́ márùn-ún. Níjọ́ tẹ̀ bá ti gbà àrùn tán. Tẹ̀ ní sáàyì jẹ́ ìjẹ́ ní sáàyì 21 láti gbà àrùn nọ́mbà 20 kan. Ètò sí ewu ètò ìkọ́ ètò sí ewu. Aṣọ tẹ wá kí tẹ́ fi gbà àrùn 21 òru yẹn ẹ wà. Aṣọ tẹ kí ní nígbà táwọn yìí di 22. Aṣọ alẹ́ òtá aṣọ pé 23. Orí ẹgbẹ́ ìyẹ̀sà nílẹ̀ wà ìjọ méjì lẹ́ẹ̀kì kánú. Ẹ ti gbà wẹ 24 tán. Aṣáájú tẹ kí lálẹ́ 24. Àwọn ẹjọ́ kejì ló ní tí ó jẹ́ aṣáájú 25. Mọ́júmọ́ ẹ̀wà. Tẹ bá kí aṣáájú 26 tán. Sáàrì tẹ́ẹ̀dẹ̀ tí ó jẹ́ sáàrì tí ó jẹ́ 27. Ẹ̀wà bákan náà tí ẹ bá kí aṣáájú 28 tán. Sàárì jẹ́ẹ̀jẹ́ tẹ́ẹ̀fì gba àwẹ̀ 29 ẹ̀wà ọ̀tọ̀kùnrin ló wá. Ànábì ò wá ní ẹ̀mọ́ wá. Ànábì ò lè mọ̀ wọ́n ní ẹ̀kọ́ máa ń kíní kan tí wọ́n bá dára 20 mọ̀ ẹ̀ lọ́wọ́ tẹ́ẹ̀tì gba àwẹ̀ 21 ọlọ́ àwọn ọmọ ọ̀gbà ìdí ọ̀bẹ. Dẹ́ka àfọwọ́. Dẹ́ka àfọwọ́. Tuhibbu al-afwa. Wa'fu anhu. Wa'fu anhu. Òrùlé láti òkú ní ìwòrán tí ó lágbára yìí. Ànábì ni ẹ̀ máa wí. Kò pé ká máa wà. Ẹ̀yọ́ wa lọ́dà wọ̀. Títí táàbù náà ní sọ fún wa pé wọ́n nà áhàyà. Lẹ́yìn àtàrí ní ìlàyà nínú kọ́ni. Làmùtàmù tó kọ́ ìlú. Yàwó mọ̀tàmù ó kí ló kúrò. Ànábì ni ẹ jí ilẹ̀ lóru. Ẹ má sùn. Ẹ kà jí ilẹ̀ wọ́n bá dáhùn náà kà fún un. Tẹ́ bá ní wọ́n ṣe wọ́n ṣe. Bẹ́ẹ̀ bá pàdúrà pọ̀. Báwọn jàmáà ṣe pàdúrà pọ̀. Wọ́n sì máa tọ́ àwọn ṣe bẹ́ẹ̀, àṣàròdé ní í ṣe bẹ́ẹ̀, ọ̀rẹ́dì ń ṣe bẹ́ẹ̀, nínáàjì wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe bẹ́ẹ̀. Àkànní sábà ṣe bẹ́ẹ̀ tẹ́ ìbí náà lọ, wọ́n yìí bẹ́ẹ̀ láti parapọ̀. Tá a bá ṣe dá àwọn ọmọ wọn lájú ọ̀pọ̀, kì í ṣẹ̀ṣẹ̀, kì í sì ṣe pa dáná. Yóò wà. Ànábì ní ká jí ilẹ̀ lóòrùn yẹn, òun lẹ́dàtọ̀ lóòrùn márùn-ún yẹn. Ajílẹ̀ jíjí dáàsì máa jí tẹ́ bá ti parí asámú lálẹ́. Ẹ mọ́ sùn tẹ́ fi jẹ sàì. Bẹ́ẹ̀ bá jẹ sàì tẹ́ ẹ mọ́ fi. Bẹ́ẹ̀ bá ti mọ́ kílẹ̀ tí wọ́n bá ti ní wòròwòrò títí ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ẹ̀ka àwọn ẹ̀ka àwọn ẹ̀ka. Ẹ lọ sùn ẹ ti jí lóru. Ẹrú ọlọ́run kan wà ṣé ìlú mo fún kọ̀ọ̀bù láti ara ilẹ̀ yìí. Ara ìlú òṣèlú yìí. Ó ṣe alábàápàdé ilé látòkò ní ìlú yìí. Ṣùgbọ́n níbi ọ̀sẹ̀ kan kò sì níbi oṣù kan kò gbádùn àrẹ ara kì í ṣe èèyàn. Àbá ṣe èèyàn mọ́. Ó sì júwe torí kì í sì ṣe àfà kò kéwú rí. Níbi tí wọ́n máa fi ti kéwú lórí kan. Ó sì ṣe alábàápàdé ọwọ́ aránṣẹ́ sí i. Wọ́n ń sáwọn bá àtọ́pọ̀ nítorí ara rẹ̀ gbé mọ́. Ó júwe bó ṣe ní ìtọ́jú ara rẹ̀ ọ̀rọ̀.
bí oníbi oṣù kan kì í padà sí ìdí èèyàn kò padà sí. Ọ̀sán alábàápàdé ẹ̀ ànábì ní ká jí rẹ̀ kí ẹ ní ní kò wí nǹkan kan tí ọmọ jẹ́ òkú lọ́kàn lọ́kàn àmọ́dé ọlọ́rẹ̀ púpọ̀ ni ẹ̀ tí máa ń tọrẹ ni lẹ́yìn pé máa ń tọrẹ bí máa ń kí wọn púpọ̀ lẹ́yìn yẹn kò máa ń kà mí bóyá ibi láti láti ìlú wà láti fi kí n lọ bí àárọ̀ yìí èké mi kú lọ́dọ̀ sọ̀rọ̀ àpàdé ṣùgbọ́n látọ̀ ẹ̀kọ́ lórí jíjí rẹ̀ sí wíwá tá a bá wá kí la fẹ́ fi wá. Suratul Qadr ìta aláàké ó pa ìtàn ó sọ ọ̀rọ̀ Lailatul Qadr fún wa ni kìí ṣe kíké rẹ̀ kó láṣẹ. Kíké káàkiri aláàbùkà lọ́ba rẹ̀ iná kà fún wọn tòun ìbọn àfúkàtì kárí ìṣe lọ́ba rẹ̀ iná kà fún wọn kárí tòun ìbọn àfúkàtà káàkiri. Àfa àwọn àkànjì kò ló fi fáfọ̀ àyìnká. Wàlúfẹ́rù lánàá wàlúhàmù ló fi kún. Báwo akáwà túlà náà wà láàmú ayé àpárí ìbálòpọ̀ ìbáwá. Àwọn ọmọ bàbá rẹ̀ ká fún òkè ìwà àpò kò í ṣe Kùránì àṣírí láti ìwà lẹ́nu. Àtàkì bí láhàwìlà wà láàkú wájà Kùránì gbẹ́dẹ̀. Ilá bí láyé àríyìn àti àṣírí mi yókù nígbà tí mo ti wọ̀. Odidi rẹ̀ kò sí wá láhàwìlà. Wala quwwata illa billah àtọwà ní Kùránì. Àlàyé yàrá àzíb ẹnu àdéhùn ti wọ̀. Mo kí ìjókòó àwọn àlùfáà. Akíndókò àwọn àlùfáà. Tí ọ̀gbọ́dọ̀ máa kì í. Tí àwọn ọgbà ọgbọ́dọ̀ máa kì í. Kí bàbá wa àgbà, bàbá wa àdùnnà ìdí òkùnkùn. Akẹ́ bàbá wa àgbà tí wọ́n jẹ́ ìmáàmù gbogbo ìdí òkùnkùn. Tí wọ́n tún jẹ́ ìmáàmù rántí. Tí wọ́n tún jẹ́ ìmáàmù rántí. Ìrìn àkárí. Bí mọ́sálásí ìrìn àkárí. Ọlọ́pàá aṣáyẹ́ lẹ́sàn rẹ̀. Lárúbáwá kan lọ sọ fún Lárúbáwá àjọ kan pé àjẹ àgbájí ní olùkúkà bí I'm very very admire of your beliefs. Ìmọ̀ bí àṣà wọn ìyàwó àti ẹ̀fọ́ ní mo jẹ dúdú ẹ̀. Jẹ dúdú ẹ̀. Jẹ dúdú ẹ̀. Jẹ dúdú ẹ̀ mo kó ẹ jẹ. Bàbá wù mí. Bàbá wa bàbá mo díẹ̀. Adé o gbogbo wa náà. Kí ọkùnrin àbí èèyàn ní ìyànjú. Bàbá lówó ṣe dandan ní. Tí báwo láyé? O ò lè tọ́jú láti ní dandan ní ìdọ̀gbọ̀n ọ̀gbọ̀n ìdòwò láyé. Bóyá kọ́lọ́mù lè gbogbo táyé àbúrò láyé. Kọ́lọ́mù kọ́ bẹ̀rẹ̀ láti orí èmi. Gbogbo ara yẹn àbí kò sí ẹni fún alẹ́jẹ̀ lọ. Olówó lẹ́jẹ̀ lọ, tálíkà náà ní. Olówó ní tálíkà náà ní. Àbí bẹ́ẹ̀ ni. Ṣé dandan ní ká ní ẹ̀gbọ́n? Ibi ká lè bá wà ní ká ló. Kàtìwọ́n ká lè bá bí ayé òní ká ní ayé wọn. Owó sì lò náà. Kéèyàn jẹun tán kó mo gàdí tán ní orí kó sì tọwọ́ kó kó jáde kó máa la ọwọ́ máa la ọwọ́ tó bá pẹ́ kó ṣe pẹ̀lú àníyàn rẹ̀ yóò máa jẹun ẹran ìgbà yẹn. Bàbá mo jẹ òdo wọn. Ajá dodo bàbá. Mi kàn mọ́ ibi tí ẹ dé lòdù yẹn sí nípa kó wẹ̀ nínú. Àbó dùgbà. Jẹ dodo yín gan. Orí ìṣìyàtì ìyàjú gbígbà wọn hẹ́ẹ̀sì alàtàrí àti kálukókò ìkẹ́kọ̀ọ́ tí ní ìkẹ́kọ̀ọ́ ń ṣàìsì ọlọ́mọ ṣe dáadáa fún. Ọlọ́pàá wa ṣe dáadáa fún yín. Bàbá wa ìmáàmù láti kájọ yọ. Bàbá wa ìmáàmù láti kájọ yọ. Ní kọ́kọ́ gbogbo ẹ̀. Ní kọ́kọ́ gbogbo ẹ̀. Ọlọ́mọ ṣe é sàn. Ọlọ́pàá wa san yín lẹ́san rẹ̀. Bàbá wa ìmáàmù àgbà ní Arárọ̀. Bàbá wa ìmáàmù àgbà ní Arárọ̀mí. Lókè bí ní àgbáyé. Lókè ibi tá a wà yìí. Bàbá wa ìmáàmù tuntun. Gbogbo ìlú Arárọ̀mí. Gbogbo ìlú Arárọ̀mí. Ọlọ́mọ ṣe é sàn. Ọlọ́pàá wa san yín lẹ́san rẹ̀. Ọlá Al-Qur'an. Kí ṣé òkú Mansur. Akí Sheikh Mansur.
Al-Barokazi. lọ́gbà wà pẹ̀lú. Ọlọ́ba wà pẹ̀lú yín. Mo kí baálé mi Sheikh Habibullah. Akíbalé wa Sheikh Habibullah. Imam Budeyi Central Mosque. Parí kan gbogbo pàtẹ́ nípa gbogbo ìwọ̀n. Bàbá wọn ní bíbí. Àwọn ni wọ́n gbà ní àjò. Àwọn ni wọ́n gba àwọn bàbá lálejò. Èmi ò sì gbọ́dọ̀ pẹ́sẹ̀ ṣáájú wọn. Àbá ò sì gbọ́dọ̀ gbẹ́sẹ̀ ṣáájú wọn. Ìdájọ́ náà wọ́n máa ń pè pé alóde o. Ṣé wà bẹ́ẹ̀ bá wà ìrẹ́lẹ̀ wà o? Ọlọ́ba àsan yín lẹ́sàn-án. Ọlá-Al-Qur'an. Sheikh Yakub. Afẹ́nifẹ́re. Ishaq. Ọlọ́ba wà pẹ̀lú yín. Ọlá la ilaha illallah. Gbogbo àwọn shabab. Ọlọ́ba wà pẹ̀lú yín. Ọlá títóbi Al-Qur'an. Gbogbo àwọn èèyàn wa láti Power Line àti Adéyìn. Gbogbo àwọn ará Adéyìn. Ọlọ́ba wà pẹ̀lú yín. Ọlá-Al-Qur'an. Òkè Sheikh Idris. Àkí Sheikh Idris. Al-Khalifa Ọlọ́ba. Al-Khalifa Ọlọ́ba. Hamzat. Ọlọ́ba pẹ̀lú yín. Ọlá títóbi Al-Qur'an. Mo kí àwọn afáwa láti Sadiat. Àwọn afáwa láti Sadiat. Ọlọ́wọ́lá Al-Qur'an. Mo pa ipò kí Bàbá pààyàn kọ̀ kí afárá Hassan, Afá Hassan, afáwa Dawud, Afáwa Dawud àti afáwa àti Afáwa Abdullah. Abdullah. Àmì náà Abdullah. Bàbá náà Abdullah. Bẹ́ẹ̀ bá ti mú pé Abdullah. Ilé Abdullah. Gbogbo ọlọ́run. Bẹ́ẹ̀ bá ti mú pé ìṣe àti bọ́ tí mo wí. Ẹ̀pẹ̀ ní Abdullah. Bẹ́ẹ̀ bá ti mọ́ kó èèyàn, Ẹ̀pẹ̀ ní ẹ Abdullah. sápè ní Abdullah. Bẹ́ẹ̀ bá mú wá rántí tí tẹ́ ẹ̀kọ́ rántí àbí ẹ̀pẹ̀ ní Muhammad. Bẹ́ẹ̀ bá tún wá rántí ẹ tó pé Muhammad. Ẹ̀pẹ̀ ní Abdullah. Ẹ̀pẹ̀ ní Muhammad. Ẹ pè ní Abdullah, ẹ pè ní Muhammad. Fọ́tò àtẹ̀bí ìgbéra rẹ̀. Ẹ̀yin ìyá wa tẹ́ ẹ̀ bá ti rántí obìnrin kan. Lẹ́yìn àwọn náà ò bá rántí obìnrin kan, Ẹ̀ rántí ó kọ rẹ̀ mọ́. ẹ rántí ó kọ rẹ̀ mọ́. Ẹ̀pẹ̀ ní Àwárò. Ẹ pè ní Hawa. Ìyá ńlá rẹ̀ ìyá àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ni. Yálà wa kọ́kọ́ ọkọ̀ tó náà kọjá Ìyá nìyẹn. tó wá darí èsì ń jẹ́ Àìṣà. Ìyá tó darí ẹ̀sìn ní jẹ́ Olóòtú Aisha. ìsìláàmù tí bó ti wà. Bí ẹ bá ti rántí ọkọ obìnrin tì, ìyá alábẹ́lẹ̀ ìyá ẹ bá tètè rántí. Ìyá Àìṣà ẹ̀pẹ̀ ìyá Àìṣà. Pé ya Aisha. Tàbí bí ẹ̀pẹ̀ ìyá àwọn. Ẹ pè ní Àwọn Hawa. àbí àbá wà ní ìdí tàbí ìlú wa gbé lọ́wọ́ ìlú. Wọ́n sọ̀rọ̀ lóko àbí. Ẹ̀kú kí àwọn Ọlọ́ba sílẹ̀ sílẹ̀. ẹ̀kọ́ bá tó tẹ̀lé àjò. Gbogbo ní kọ́ bá tó lè ní hajj yìí. Mo kí púpọ̀ Bàbá kì í púpọ̀. láti ọ̀dọ̀ fún àwọn àrùn ìṣòro ẹ̀kọ́. Látọ̀dọ̀ àfọ àwọn tí wọ́n jẹ́rọ Isu Nẹ̀kọ́ ọba. Píkì àmà ní Nàìjíríà. Kíkẹ́ àmà Minhaj. Ọlọ́ba wa pẹ̀lú yìí. Àmìnà píkì àmà kí ìyàsúnà. Àti ìyá ẹ̀kẹ́ àmà kí ìyá súnà. Ọlọ́wà pẹ̀lú wa. Àwọn àṣàtì àmìlú Minhaj. Àmìlú Minhaj. Ọlọ́ba wa pẹ̀lú yìí. Àwọn ìṣòro àṣàtì Gbogbo ẹ̀yin àfà olórí àwọn ọmọ olùkọ́. Àfà wa Jamal. Onírọ̀ Isul Asatida. Darisul Awwal. àṣàtì àtúntò ọlọ́ba wà pẹ̀lú. Ọlọ́ba wa pẹ̀lú gbogbo ẹ̀yin Asatida pátá. Gbogbo ẹ̀yin tẹ́ wá láti Markaz Darul Zama Akínyẹ̀yìn náà. Ẹ̀yin tẹ́ ẹ yá wá. Àti ọlọ́run sọ̀rọ̀ àwọn pẹ̀lú. Ọlọ́kọ́ wa pẹ̀lú yín gbogbo àwa tá ẹ yá wá. Àwọn akí àwọn ìrìnàjò yóò Àti àwa Minhajiyun. ọlọ́run wà pẹ̀lú wa. Ọlọ́kọ́ wa pẹ̀lú wa. Inna billahi al-aliyyil azim. Wàlídọ́tò àrùwá ibi àlọ́lọ́dún yìí. Bóyá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الروح قل الروح من أمر ربي
وما أوتيتم من العلم إلا قليلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. Ọlọ́run sọ fún wa kàwéyàtò ìsá bíbẹ ènìyàn kọlọ́kọ́kọ́ wáyé. Àwa ni the last least creatures. Àwa kéré jù nígbà tó lọ́wọ́ lo agbára ìmọ̀ jẹ́ èèyàn àbí ìmọ̀ jẹ́ ẹ̀dá tọ́lọ̀ lo agbára ẹ̀. Ọlọ́run dá àwọn tó lè khalaiq mutanawwi'at khalaiqun mutanawwi'at bijinsihinna. Àwọn ẹ̀dá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lè tọ́lọ̀ kọ́kọ́dá àpáta lè jù wá lọ. Nínú ìjẹ́dẹ̀ ẹ̀mí wa, Ọlọ́run dá wa ó fún alẹ́. Gbogbo ń ká bára nínú lè pa wá. Olóògbé kéré jù. Àpáta lè pa wá. Ọlọ́run ọ̀bẹ wọn sẹ́. Ọlọ́run ni ẹ máa ṣe tẹ̀síbíù, ẹ máa kí o. Ọlọ́run ni ẹ máa ṣe tẹ̀síbíù, bàbá mi ṣe ìdílà. Àwọn ìfà ìhàmì ẹ̀yin ẹ máa gbààwẹ̀. Ẹ̀yin ẹ máa lọ bí kankan ní wọ́n sì ju bí ẹ máa ṣe tẹ̀síbíù lọ. Ẹ ṣàjọmọ́, ẹ ṣàkàndínlá. Ọlọ́run dáhùn láwọn ọjọ́ tó dáhùn. Ọ̀dà súnmọ́ láwọn ọjọ́ tó dáhùn. Ó ní ọ̀fà àṣàkùkà. Wọ̀sọ̀gbọ́n ó ṣe é ní àwọn atakẹ́gàtẹ́ ìyẹn àdìgbèlé ọ̀kan wà lórí kan, ọ̀kan tó wà lórí kan, ọ̀kan tó wà lórí kan. Ọlọ́run sọ, wọ́n á kọ́rẹ́jẹ́ lọ́wọ́ wọ́n á mú tọ́sán lẹ́yìn wọ́n á kọ́rẹ́jẹ́. Wọ́n ọjà fáwọn ọjọ́ tó dá. Ìyẹn náà lè ju èèyàn lọ. Ìràwọ̀ lè ju wọn èèyàn lọ. Òṣùpá lè ju èèyàn lọ. Oòrùn lè ju èèyàn lọ. Bẹ́ẹ̀ ni igi ó lè ju èèyàn lọ. Gbogbo tọ́lọ̀ wá dá. Tọ́wọ́ á dá méjì kan ìdáhùn pè ní àsàkọ̀lá. Àsàkọ̀lá lè dì. Wọ́n sàkọ̀lá lè jí. Ìrẹ́ èèyàn, ìrẹ́ ẹ̀dá méjì tó wúwo. Tẹ́lẹ̀ wọn ò tó kan, àyọ̀kù àìkú, wọ́n yà yà mọ̀tò. Gbogbo ìyókù tọ́lọ̀ ya wọ́ọ̀rùn ní ìlú tí wọ́n bá kú láti. Òṣùpá yóò rùn ní, oòrùn yóò rùn ní, omi yóò rùn ní, ìràwọ̀ yóò rùn ní, igi yóò rùn ní, èèyàn yóò rùn ní. Ọ̀rọ̀ ẹ̀dọ́sọ̀pọ̀ láti rí ìsìnwọ̀lẹ̀dí. Nǹkan wúwo méjì. Ètò ìwúwo bẹ́ẹ̀ lára ìbúrádì tó gbére àlọ́wọ́. Báwa tí kí ohun àwọn èèyàn míì ó dùn ìtàjẹ̀ lọ́rọ̀. Ohun àwọn àlìjẹ̀ lọ́mì ó dùn ju èèyàn lọ. Àmọ́ gbogbo ohun àwọn èèyàn wọ̀nyí. Kò sí ètò dùn tó ànábì Muhammad. Tó ohun ànábì tábìlì máa ń sìn náà. Wọ́n ẹgbẹ́ wọn àfa àpọ̀. أتنحنح في القراءة والصلاة كما دون تبكير àwọn àfáà kan ni láàfin gbogbo ti láti sọ̀rọ̀ kò sí nínú tó bá ìdí kò bá òun jẹ́ ṣùgbọ́n àwọn àfáà kọ̀ ká máa kún un lórí ìran. Ṣé ẹ bá kírun kó máa dín àwọn lórí ìran kò bàrún jẹ́? Àmọ́ àwọn àbá ni wọ́n kọ́ ọ. Ọ̀dà lèyàrá ayélujára máa ń xalifa ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ kọ́ máa wò pé torí òkúndùn lè máa ń wá lójú àwa máa kẹ́rù torí ẹ̀sìn náà wọ́n. Àgbẹ̀bí ti sọ pé fáwọn jẹ̀bẹ́ ìlú ẹ̀yẹ̀tù
Al-Qur'an Al-Qur'an ẹni tí Qur'an tí o rẹ̀ dùn ànábì ní ọ̀sán ní Al-Qur'an ìyẹn tí o bá dé ta àwọn tí sọ̀sọ̀ ní ìlú kíkí ọlọ́wọ́ adọ́sán Qur'an rẹ̀ ní ìfọ̀ ẹ̀jẹ̀ ọwọ́ mú alẹ́ lè déètì ẹ̀mí déètì náà lè kàtíṣọ̀ àtàlẹ́jùs àmùtàjàdùs àjẹ́s ìran ẹ̀mí wá wà ẹ̀mí kan wà tọ́lọ̀ ń gbé síta tọ́jú ẹ̀mí gbọ́ọ̀rọ̀ tí ó kò rẹ́rẹ́rẹ́ bí ó kú kàdá àmì kan wà ẹ̀mí já tí ó kò ní kù rẹ́rẹ́rẹ́ ọlọ́run tí ń bẹ lókè lọ́mọ gbogbo ẹ̀ wọ́n mọ̀ lọ àgbélé ìwòlò náà kéde kò fi ká. Abala ya akilu. Abala ya akilu. Àbùyá akilu. Àbùyá akilu. Ẹni ọlọ́run bá kíkẹ́ béèrè òkú ọ̀pọ̀ mọ̀. Ẹ̀kún ọlọ́run ti máa ń dé ìmọ̀ ni. Ìbínú ọlọ́run ní máa ń ṣẹlẹ̀ kí wọ́n sọ pé nínú ọ̀rá wa àìkú kékeré ọ̀rọ̀ ìbínú ọlọ́run. Síbẹ̀ bí wọ́n tó kú yìí. Àwọn tó ń kú omi jẹ́ bí orí tó sì jọ ẹ́ sọ́mà lè lò. Ẹni ọba wu ọlọ́run ní sẹ́kù. Ẹni tó bá wu ọlọ́run ní sẹ́kù. Ìdáwọ̀ àwọn ọjọ́ orí àtẹ́lẹ̀ Muhammad. Àti bàbá tó bí àtẹ́lẹ̀ wọ́n ti kú gbọ́rọ̀ jù. Àtẹ́lẹ̀ lọ sí 63 years. Bàbá tó bí àtẹ́lẹ̀ lọ 80 years láyé. Bàbá tó bí ọmọ tó bí ẹlẹ́sìn kéde. Ọmọ tí ó kéré mu bàbá rẹ̀ láti kúkúrú. Wọ́n mọ̀ lọ àmì ẹni ọba bu ọlọ́run ẹ̀mí ìlú. Àwọn ẹ̀mí ní àyè ìtàtúbà. Ní àyè túbà. Bólẹ̀ méjì dìde. Kùránì ní yẹ́sì àdúgbò náà. يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. الروح ẹ̀mí jẹ́wàá mi nǹkan àlùmọ́nì olèmí tọ́jọ́ ọlọ́run lójú. Nǹkan àlùmọ́nì olèmí tọ́jọ́ ọlọ́run lójú. Dúkìá ọlọ́run dẹ̀mí ìrànwọ́ ojú ẹ̀kí ń lo ẹ̀mí débì kan kọ́ wá ló fẹ́ fún ọlọ́run tó ní wọ́n kì í ṣe bí òṣèré ọ̀run nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù kó lè yóò dìde kó ló fẹ́ kọ́ obìnrin kì í kọ́kọ́ ọkọ ní máa ń kọ́ obìnrin ọkọ ní olófẹ́ òun náà yóò pè sí ọmọ. Obìnrin kì í kọ́kọ́. Àwọn gómìnà ọ̀rọ̀ yàwé ní kóòtù wọ́n á lọ fẹ́ kọ́kọ́ ìbímọ ọlọ́run ní bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ìsìlámù kò sọ bẹ́ẹ̀. Tó bá ti sú ọ lọ sí airport lọ lọ́ọ̀dì complain wọ́n wà á pe ọkọ ẹ tí kì í ṣe registry wọlé lọ láti fi para yín pọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ̀láyà. Ẹ fẹ́ra yín ogun oṣù wọ́n gbà lé ẹ fẹ́ra yín ayára àyè àwọn sì wọ́n gbà á ojú wa lọ́kọ́ pọ̀ wọ́n kì í kọ̀ ọ̀nà sílẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ báwọn tó sorí pọ̀ ní ìdílé bàbá títí ẹ ní ìdílé ọkọ ìdílé bàbá ẹ wà parapọ̀ wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá ti dẹbi ọ̀rọ̀ tí ò sí wọ́n wà lóṣù ní àwọn àwọn ìbọ̀rù tí wọ́n sorí pọ̀ wọ́n wà á wo ìgbọ́dọ̀ sọ tó sì sọ tó bá jẹ máa ká pọ̀ rẹ̀ bí o ní kọ́kọ́ ló lè ní ìfìfìyà jẹ ara rẹ̀ ní ọkọ̀ tọ́mọtọ́mọ dàrú. Èyí máa forí sí lọ pé kò dáa kí kọ̀yàwó mi kò dáa ágàdí ìgbà tí ilé sírọ̀sì. Sọ́ọ́dún tọ́lá tó wà náà tọ́lá. Súra pé kí ìnáwó bá wọ̀ wọ́n ẹ̀kọ́ra yín. Ìtò bá ti wọ̀ bá ẹ̀kọ́ra yín. Bẹ́ẹ̀ sábà ní ọmọ abẹ́rẹ́ ìdílé Nàìjíríà. Èyí tí máa ń ṣẹlẹ̀. يسألونك عن الروح. Èyí tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin ẹ̀ka káàsọ̀ pé mo yá ọjọ́ orí kan àti ìkọ́ra wọn. Tọ́lẹ̀ láti bí mọ̀ mẹ́wàá lórí ọkọ̀. Tọ́lá wù wá lórí ẹ̀kọ́. Kọ́lẹ̀ o. Ṣé wọ́n máa ní ìdí? Nítorí ẹ̀yin máa ní ìdí ẹ̀ níbẹ̀. Sọ́mọ yín náà máa ní ìdí. Sọmọ yín náà máa ní ìdí. Yes. Ọ̀dà akáni dáìtì dáìtì ní ibi ní ìdí ọmọ kan lọ́mọ ní ìdí. Àbí? Ó dá akáni bàbá. Àbí?
Yẹ́nì pé bàbá ti fi ọjọ́ ọmọ kó bàbá ti dàgbà ó dàgbà ní bàbá. Ṣùgbọ́n kí ni bàbá yà? Bàbá yà Ní bàbá yà. Ọwọ́ ló pa ní ìjẹ́. Ṣùgbọ́n ẹ̀sìn láwọn sọ pé orí orí báyìí pé obìnrin tó bá ti bímọ mẹ́ta àyíkọ̀, obìnrin tó bá ti bímọ mẹ́ta àyíkọ̀, obìnrin tó bá ti bímọ àyíkọ̀, tí iná ọ̀bá wọ̀ débi pé máa ń fi àdá àbí bá lọ plan pẹ̀lú àwọn jàǹdùkú woodlums tí ń lọ plan olóòfẹ́ gbẹ̀dẹ̀ ọmọ ẹ̀kọ́ rẹ̀. Ó ti di pé máyà kìlà. Máyà kìlà. Títí yàdá. Ó fẹ́ pa ọ́. Tó bá ti ṣiṣẹ́ níbẹ̀, wọ́n fi ara dà mọ́. Àwọn àwòrán yìí olọ́lọ́ kà sí dúkìá ọlọ́run. Ẹ̀mí tó wà lọ́wọ́ rẹ̀ dúkìá ọlọ́run. Ó lè sílẹ̀ fọlọ́pọ̀ ọlọ́run lọ. Kí ẹ wá lọ kókòsó. Tọ́lá ní kókòsó yìí ló ń lò. Bẹ́ẹ̀ ni a bá ti pokùnso. Torí ìkọlù ìrìn níyẹn. Torí kí sọ́nà náà ní. Kọ́ wa lọ kó sódà. Inú fẹ́ẹ́ lọ. Sódà kò bá ẹ̀mí wá níbi tó ti wá. Ìyẹn wá lọ kó nu odò, kó lọ bẹ́ sódò, kó kó nu kànga. Kò bá ẹ̀mí wá bẹ́ẹ̀. A kì í pa èèyàn. Ẹjọ́ bá para ìfàmúwọ̀ṣẹ̀ ìjọba yóò ṣàrọ̀ bí náà ìjàlá nà. Bí ẹ bá parí wọn lára rẹ kọ́ parí ọ̀pá yẹn. Ara rẹ tó pa ìyẹn ni. Ìwọ bọ́ lára rẹ ọlọ́run lọ́dà ẹ̀. Ẹ̀mí yẹn ọlọ́run ẹ̀ lónìí. Wọ́n bá jùlọ àlàrúwà. Ìdìdí àwọn ẹ̀mí. Kùránì sọ fún Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Wípé èèyàn àbò rọ́bì. يسألونك عن الروح قل الروح من أمر ربي من أمر ربي قل الروح من أمر ربي ẹ̀ẹ́dẹ́gbẹ̀ wà láàrin ìrẹ̀ kọ́lọ̀ wọn gbà kó fi ní ìsìn. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ kan bẹ tó jọjú nàìjíríà fi ní ìdókòwò mẹ́fà ní Israel wálé o kẹ́rì bàtà lẹ́yìn fi yé màáyá ìwọ̀n kẹfì rọ. ànábi ní díẹ̀ bẹ́ẹ̀ bá ní rántí ọ̀pọ̀ àwọn great philosophers àtúnímọ̀ tó dilẹ̀ àwọn olùyàtìsí àwọn Yahudi ìlú àwọn Nasrani níyì àwọn àkáàdì olùfàlàsìfà bẹ̀rẹ̀ lónìí wọ́n ní tàfù tí ìṣe tí wọ́n wá di nǹkan ànábì ní ẹ máa rántí díẹ̀ nínú àwọn ìfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá ní rántí ẹ̀ ìrántí díẹ̀ ànábì ní àwọn ìlú ńláńlá ó ṣẹlẹ̀ nígbà àwọn púpọ̀ jù gẹ́gẹ́ bí kùsẹ́yìn tá a bá ti ẹ̀ kan ọmọ ọlọ́ èyàn mélòó lọ́mọ ọlọ́ àkọ́bí ẹni ọyọ ọjọ́ náà mú ọmọ làbẹ́bí náà dà lọ́lọ́pọ̀ kò dá kìí sì sọ̀kọ̀ ọlọ́. Kùsẹ́yìn dáyé fi àásọ ìyàwó rẹ̀ láàrin àwọn Júù ní Kùsẹ́yìn dáyé. Wọ́n ní Kùsẹ́yìn wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó kọ́kọ́ mọ́ Kùsẹ́yìn wá wọ́n wá gbé tíra àtàwọn tíra sírí ni Kùsẹ́yìn wá ka gbogbo ẹ̀ lórí délẹ̀ wọ́n wá ní Kùsẹ́yìn ní ìfọ̀lá yìí. Ẹ̀mí dọ́gbọ́gbọ́ wá lò kọ́lọ́hún tó kọ́ ọ̀tọ̀ nígbà tí wọ́n mọ̀ lọ́hún ti dọ́gbọ̀ ẹ̀mí ẹ̀. Wọ́n ti dọ́gbọ̀ ẹ̀mí ẹ̀. Wọ́n á àwọn ẹ̀mí wá lọ sí pé Kùsẹ́yìn yìí ló wà pé Kùsẹ́yìn wo ọmọ ọlọ́run àwọn Yahudi Júù ìjọ àtàdé kan sá. Ní àbá àti ẹ máa distinguish Nasara àti Yahudi. Ní àbá àti Nasara àti Yahudi. Àwọn pàápọ̀ kó lè pápọ̀. Ànábì Mùsá ọ̀gbọ́n ànábì Ìsáyí wọ́n gbọ́ pé ànábì kan wà lẹ́yìn. Ó ní kò sí nǹkan ànábì Muhammad. Kò lè dáàbò bí Ìsá pọ̀, ó dáàbò bí Muhammad pọ̀ sọ̀kọ̀ mọ́rí. Ìgbàlódé dáàbò. Ànábì Ìsá òun kéde kó Ìsá Muhammad ń bọ̀. Ó lè kéde rẹ̀ kí ṣe gbogbo èèyàn lọ́sọ̀ ọlọ́pàá àwọn èèyàn méjìlá. Ó lè Muhammad ń bọ̀. Ànábì dẹ̀ bá. وقالت النصارى عيسى ابن الله أنا سارة توالدتي هو سوبي عيسى ọmọ Ọlọ́run ìyàtọ̀ tí Ìsá ní pé jọ tí wọ́n bì ọ̀rọ̀ lọ́sọ̀ kò ké ọ̀rọ̀ lọ́sọ̀ kò sọ́kú náà ṣe pé ìjọ tí wọ́n sì bì sí lọ́sọ̀rọ̀ ìjọ tí wọ́n bì lọ́sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀
láàrin wákàtí kan ó sì pa àwọn tó fi sọ̀rọ̀ náà nígbà tó kú ọjọ́ orí bí ọdún 6 àbí 5 tẹ́yìn náà wà ó sì ṣẹ̀kú bẹ́ẹ̀ lọ. ṣẹ̀kú níjọ́ tó ti sọ̀rọ̀ kan kò sọ̀rọ̀ ẹnu padé ọ̀rọ̀ sọ wọ́n ó sì máa bẹ̀rẹ̀ hánká gbágbá ó sì máa bẹ̀rẹ̀ wọ́n pé wọ́n pè ní ọmọ ọlọ́ wàá ti sọ pé lè amòyọ̀ bí. Kò lè rọ́ọ̀rọ̀ mi amòyọ̀ bí. Ọlọ́run ilé ìdájú ọ̀rọ̀ rẹ̀ fún wa pé ìnáwó amòyọ̀ ìlànà ẹ̀ṣẹ̀ ìjà. Ayé kú làdàwọ̀ kó fáyà kú. Dájú ẹ̀mí tá a rí àṣẹ Ọlọ́run. Tọ́lọ̀ bá ti rò pé mo fẹ́ ṣe kílé kan ọ̀rọ̀ àṣẹ Ọlọ́run sọ. Tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ àṣẹ kó bá àkúnná á dìde bẹ́ẹ̀. Ọlọ́run wá ní. Kò lè rọ́ọ̀rọ̀ mi amòyọ̀ bí. Nínú àṣẹ Ọlọ́run òun ni ẹ̀mí wà. Àṣẹ Ọlọ́run ní pé ìwọ di òkúta. Nígbà wọn ní ìwọ di òkúta lọ wà káyọ̀ ìparí. Mẹ̀nà amòyọ̀ bí yẹn òun ni pé ìwọ di ẹ̀mí Ọlọ́run pàṣẹ ẹ̀mí. Bí ẹ̀mí tọ́ ọ̀dà ìgbà tó gbà òun ni òwúrọ̀. Òun ni àmọ̀, òun ni àwọn àṣẹ Ọlọ́run tọ́lọ̀ kù sọ. Àwọn nọ́mbà ọ̀gbọ́n àrùwà ibi ẹ̀mí tí wá dìde àtàrà omi ẹ̀mí ti dìde. Àtàrà omi Ọlọ́run dá ẹ̀mí lára omi. Ọlọ́run dá kìíní kan méje. Wọ́n máa kọ́lá kan nínú àpòwà nínú ọ̀nà. Ọlọ́run dá kìíní kan ní méje. Méjèèjì tọ́lọ́run dá wọn. Tọ́lọ́run ní kí méjèèjì wọ́n máa bí. Ohun tó bí ojú méjì lọ. Ó ju àwọn méjèèjì lọ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tó bí ní Abdullahi. Nínú ayé ààrẹ fi ọlá Abdullahi bàbá níbi ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe kankan. Lẹ́yìn ọmọ tó bí táwọn ní Muhammad. Ọlọ́run dá òkúta ló bí irin alhadidu yìí jásàtì wà ní tàjì ní alhajar. Ọlọ́run ní kí òkúta kó bí irin ní fọ́ òkúta kí fọ́ yìí. Bí irin bí òkúta ọgbà fọ́ yìí á ti lọ irin ní iná á ti jóná. Òkúta ọ̀wà àwọn àmọ́ ṣe díẹ̀. Àtòkúta àti yóò wá ní papọ̀. Ó ní àwọn òkú àgbẹ̀dẹ ilé alágbẹ̀dẹ òkúta tí wọ́n fi rọrin. Lẹ́yìn ìgbà wọ́n ti bọ́ irin tí wọ́n ti bọ́ lómi gbóná, tí wọ́n ti bọ́ irin tí wọ́n ti bọ́ níná. Nínú ayé, òun ni omi àtẹ́gùn, omi lọ́nà kọ́kọ́ dá. Kátẹ́gùn tó di lára omi. Wọ́n làwọn breeze fresh air létí òkun. Etí lòun kì í tan fáànù sílẹ̀. Orin tí bẹ́ẹ̀ ló ti dé lára yóò tutù. Ó ti kó òsì wálẹ̀ lórí ilẹ̀ kan ní omi gbígbóná. Omi kì í gbóná àtomi kànga. Omi kì í gbóná àtomi odò. Omi tútù ìgbàjẹ́. Omi yìí olówó àtàkàlà. Wakila thamaniyatullah kiwa agala àṣẹ ọlọ omi kan bẹ lábẹ́ ibẹ̀ tí wọ́n ń pè ní mọ́ọ̀mù hayat ní Kùránì sọ láìpẹ́ pé khalaqna kulla shay'in hayya nílẹ̀ mẹ́rin nílẹ̀ omi yẹn Ọlọ́run gbogbo tá a dá pé kó máa sèyí adá látàrí irú omi wo. Kùránì tó ní irú omi yẹn náà ìfá jìrú náà tafkir afa omi yẹn sí ọgbà àdìjẹ náà ó ní drinking water or drinkable water omi tá a máa mu nínú ọgbà àdìjẹ náà ó ní mẹ́ẹ̀ omi náà lọ́wọ́ fásitì Ọlọ́run wá fa omi yẹn káàkiri ọ̀kan jẹ́ odò ọ̀fa omi yẹn káàkiri ọ̀kan jẹ́ kànga ọ̀fa omi yẹn káàkiri ọ̀kan jẹ́ odò.
ó tún fa omi yẹn káàkiri ọ̀kan jẹ́ ìrì, ó tún fa omi yẹn káàkiri ọ̀kan jẹ́ òjò wẹ́niwẹ́ni, òjò dímọ̀tì, òjò dímọ̀tì, àgbà ńlá àgbàrá òjò ní ńlá ọ̀tọ̀, ìrì onítọ́ọ̀ fi ṣe ọ̀tọ̀, àwọn ẹni onítọ́ọ̀ fi ṣe ọ̀tọ̀. Omi náà ni Ọlọ́run fa omi inú omi tọ́lọ̀ ti báyìí ní pọ́ùlù hayat. Ọlá wà lábẹ́ àga àlárà sí Ọlọ́run, ibẹ̀ lọ́lọ́run jókòó lé. Nínú omi yìí lomi tọ́lọ̀ kan sí kálukú wa lára. Ọlọ́run máa kan ní direct. Ọlọ́run máa fi sí abẹ́ omi yẹn káàbò tí kò dẹ̀rẹ̀ ti dà. Omi tí wọ́n mú kan develop. Tí oko bá ti gbẹ, tẹ bá ti fọ́ mi sí oko òru ẹ̀ tí èèyàn bá ti gbẹ̀gbẹ́ tẹ́ ẹ bá ti da omi sí ara ìlú tutù. Omi yẹn ọ̀rọ̀ àwọn èèyàn wọlé àyà ọwọ́ funfun belonging very very white. Nígbà ọlọ́run parí ẹ̀dá tó ọlọ́run wá ń gbàgbé ní sí wa lára. Omi yẹn sí wa lára tọ́lọ́run dà sí most àpọ̀lù rẹ̀ táwọn pè ní stick rock. Olówó wà ní sábẹ̀ gbogbo irun kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ti tu irun kan ẹ bá kiri kan funfun díẹ̀ kékeré gbọ́dọ̀ àyà sí i. Mo ní máa ń wá dàgbà kì í ṣe oúnjẹ bá jẹ ní ìwà láti jọ wọn ti bí wọn ìwájú báyìí tó ní ìbàdí kò ṣe é bẹ́ẹ̀. Kí ni òde òkú ṣé kọ̀ọ̀kan mọ̀ ní àṣẹ náà tó kéde kò ṣe é bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ti dá omi kékeré lọ́gbọ́lọ́gbọ́ funfun kékeré kan wà bẹ́ẹ̀. Òrọ̀ náà wá máa kó ojú papọ̀ tí máa dàbí máa wò ní yóò wá lọ dúró sí bàrá ni wọ́n ń pè ní àjìbò dá. Tọ́wá tí wọ́n á délé yóò wá máa gbé fúkẹ́ 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 tí a bá ti lórí ìyá tó kúrò rẹ̀ nínú omi àṣẹ ọlọ́run tọ́wá yá yóò máa gbẹ. Lábẹ́jà dìde di àṣẹ ọlọ́run fà mí. Mo ti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá àti ìjọ ìpè kí ló fà kó fi dìde sọ sẹ́ẹ̀kì ìdílé ìdìbò ní ìyàwó ẹ̀ ní ọ̀run. Àṣẹ ọlọ́run ní dẹ̀bẹ̀jì. Tọ́wá jẹ́ pé ìbẹ̀ àdìrẹ́ tó bí iṣẹ́ ẹ̀mẹ́ta lòdùnú yàwó. Ẹnìkan bẹ lójútù lọ́nà lòdùnú mẹ́rin lọ́kọ́kọ́ mi ṣàkọ́bí. Nígbà tí ó tún bí màá ní ojú mẹ́ta, nígbà tí ó tún bí mi ojú méjì, nígbà tí ó wà ní láàsì bọ̀ ọ̀hún wá bí ẹ̀yọ. Gbogbo àwọn tó wá bí èèmọ̀ tó wá wà bẹ̀rẹ̀ tó ọkùnrin wọ́n ti kún àwọn èkó kò ṣeé kó lẹ́yìn ará àlùkò lè wo ọdún tó bẹ̀rẹ̀ kọ́ ni lọ́bẹ̀ náà. Ìyẹn là ń pè ní mọ́rọ́mùlì àyà omi ìṣẹ̀mí. Omi yẹn náà wá jọ ọlọ́run lójú. Ọlọ́run kì í kàn dédé fi sẹ́yìn rẹ̀. Ọlọ́run yìí sì dédé fi sẹ́yìn wá. Àwọn ẹni tọ́lọ́run fún àwọn ni wọ́n máa sọ pé tí ó sì sí ẹ̀dá tọ́lọ́run fún. Kò sí ẹtí bẹ́ẹ̀ nínú ayé tọ́lọ́run fún. Torí kò sí ẹtí ó kúrò ẹ̀ tí ó yẹ bẹ́ẹ̀. Wọ́n á gbẹ́rẹ̀ kan rẹ̀ tí ìdílé ẹ̀yẹ kan kò sí ẹtí ò tí ì bímọ lọ́dọ̀ rẹ̀ kò sẹ́dà tí ò gbẹ́dà ní ẹ̀dùn kò sí táyọ̀ tí ká ní kú òní lọ. Ẹni káàpọ̀ ẹ̀ sọ fún àpéròòwò rẹ̀ kò gbé ẹ̀mí kan nì kò là lẹ́bi kì í sá nígbà wọn náà fi dá gbogbo ẹ̀dá tán. Àwọn ẹ̀mí tọ́lọ̀ dá gbogbo ẹ̀mí tọ́lọ̀ lọ́wọ́ wá ní ìbúlá àwọn kùsà. فمنهم من ابتلع أو ابتلع أربعة أم خمسة أم واحد الله يقول إبراهيم يروني كي يكمل النبي يسوي ككبني النبي يسوي يجوك بقوة لا يتعطي دوري تعلوي مقبض الأرواح حياة الأرواح تلقي حياة البرزخية الأولى للثانية Bàzàfíyà kejì táàtò tá a bá kó láyé tá a lọ lọ́lọ́. Ibi tí wọ́n ti máa fi kúrú aláwọ̀ kan sí sí wa tá a bá ṣiṣẹ́ rẹ̀. Tàbí ibi tí wọ́n ti máa fi tàbátì àdá àtàlámúdá àti ìgbà àti ṣiṣẹ́ sí wa wà. À ń lọ ìyẹn ni wọ́n pè ní Bàṣápò tí Kùránì ìkìlẹ̀. Ààyè kan tá a ti wá wà ní táàtì wáyé wọn à ń pè ní wàbíkà ayáàtò Bàṣá. Wọ́n pè ní kan ní Jẹ̀síọ̀. Ọlọ́pàá jì ara mú ayé.
ṣùgbọ́n ẹni tó bá mo lọ́lọ́ ẹ̀mí tó rá tá àkú mọ́ a sì rò pé yóò kú ni kò kú òru ìdúdẹ̀ ń bẹ ẹni tì í ọmọ tó lé kẹ́ẹ̀kan lẹ̀ kó tọ́kẹ̀jà bí ọ̀kẹ̀ta kẹ́ẹ̀ta ńlẹ̀ lẹ̀ ẹ̀mí rẹ̀ kìlọ̀ kẹ́ẹ̀kan tó gbé lábẹ́já wọ́n á lọ́gbà yìí barista fún lọ́lọ́ àwọn ní ìpadà wa tó wá ní àwọn àfáà kan wọ́n ṣe kálúwà ẹ̀nà bẹ̀rẹ̀ ọ̀yìn kálúwà ń bẹ tó dájú tí wọ́n á máa ṣe kálúwà. Kálúwà yẹn yàtàgá sàmì wàhálà sáàdìdà àmùsọ́ ìkọ̀ nígbà tó lọ́ọ́ pa ìhàn àwọn ànábì sọ ní wẹ̀ tó lọ́ọ́ pariwo wọ́wọ́ sọ ìhàjò wọn àhídà tó ní kura níbi ọlọ́ọ́ pàṣẹ fún jìbìrì ìgbé lọ ké náà wọn aráàlú ó sì ké náà wọn níbi kádùkú sì mú jọ́nà àtẹ̀jẹ́ sí lọ́wọ́ ó ní àtẹ̀jẹ́ sì tán lára wọn ẹ̀mí sì lọ lára wọn ló wá ní wọn lọ rẹ̀ ní wọn lọ ọlọ́run bá kẹ́yìn pọ̀dọ̀ rẹ̀. Ìyẹn ní wàhíńtò àwa àwọn èèyàn ju ẹ̀mí wàhálà ní ìgbẹ̀mí àkùrẹ́ rọ́bì. Kò lè rọrùn bí ká kọrí rọ́bì. Inú àṣẹ tẹ́lẹ̀ ọlọ́run máa ń pa ọ̀kan níbẹ̀. Ìsà wàhálì kankan gbé nì ni wọ́n ń sunkún jàkàdá wà ń fara rẹ̀ dẹ̀ bí sọ̀rọ̀ àdìgbà ti lè gbìyà nígbà. Ọlọ́run wa ní kì í sọ ní ìmọ̀. Ìyá tí ó bí ọ náà máa ṣe ní ìmọ̀. Èdè ni wọ́n ti bí ànábì Ìsá. Irú ẹ̀fà bẹ́ẹ̀ ni wọ́n fi bí ìyá rẹ̀. Ní wọ́n fi bí ìyá rẹ̀. Lọ́nà ìmọ̀ ìyá. Àwọn ìmọ̀ onígbé àtúnmí àtẹ̀lẹ̀ kankan ọ̀bá wáyé ọ̀nà. Tọ́jú kan ní mọ̀kádùn ara ní igi ló dì mọ́. Igi dì mọ́ nàná mọ̀lẹ́yàmù. Òun náà dì mọ́ kí. Wọ́n wá pariwo bí ìgbà tí ẹni bá fẹ́ dì mọ́. Wọ́n á pariwo rẹ̀. Ní omi ṣe bọ́lẹ̀ lára rẹ̀. Kò ní bọ́lẹ̀ lára rẹ̀ lọ́mọ. Táà tí ì lè sọ àwọn ìsáàkì lọ lórí ẹ̀. Ojú ara òní sábà jáde ní àmójú ìdodo tí òun lè bẹ̀rẹ̀ lóbìnrin. Lọ́wọ́ ìsàlẹ̀ ìdodo tá a jọ ní àtòjú ara. Ìdodo tí ọkùnrin ní ihò ní. Ìwáyé tó tàwa ẹ̀ àmọ́ wáyé tó tiẹ̀. Ojú ara ta ihò lọ́nà. Èrò ní ànábì yìí sábà wá gẹ́gẹ́ bí atẹ́gùn. Kí Kùránì ní fánà fáhánà fíì. Bí ọba padà fíì, tọ́lọ́ bá padà lóní fíì bẹ́ẹ̀. Ayé bí àṣẹ kan tí kì í sákòlù kẹ́ ìbímọ. Òun la ní kí atẹ́gùn ìyè tó lè di ìyè kó fẹ́ sí lára ọ̀dọ́ mọ̀ ìyá tí ó dọ̀ wọn. Yìí ṣe ń bí lónìí nígbà lóyún bẹ́ẹ̀. Ànábì Ìsá wa ń sọ pé wọ́n ní orí ìgbẹ́dẹ́ làwọn náà padà wáyé. Lànábì sọ pé máa bẹ mọ̀múlùdì ìlà wẹ̀lẹ̀ àzùhá sọ ìtọ́. Wọ́n bá ti bí ọmọ tó àṣetá ló wọ̀ fún ọkùnrin lára. Ìyẹn ló fi dá ẹ̀yìn ìyá alájẹ́ ìbímọ tẹ́ ẹ bá ti bímọ tẹ́lẹ̀ wẹ̀. Ẹ̀wẹ̀ náà sùkúrù ní kí nọ́ọ̀sì ọba yìí wẹ̀ dáadáa kó má máa rọ. Tọ́lá ṣètá ìfẹ́ wẹ̀ mọ́mọ́ alóyún. Àṣetá ìfẹ́ bu ọmọ láhàzà. Tọ́lá ti kú yóò wà láhàzà yóò wà máa lá ara ọmọ. Yóò wà ìlú àwọn ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ bí wọ́n lá ara ọmọ. Àdébí wa ní ká kò sí ẹ tó bímọ láyé. Tí àṣetá yóò gbó lára. Tí àṣetá yóò fi àwọn rẹ̀ kó fi lá ọmọ. Òní ìlà Ìsá ìlà Mọ́ríyà wà níyà. Kọ́lá fi nàná mọ̀ ìyá tó bí àdébí yìí sáré gán. Àṣetáyọ̀ fọwọ́ nílá ní òsì fẹ́ nínú pọ́nlá. Pé wọ́n bì á àtọmọ rẹ̀ tó bí dàpọ̀ lábẹ́ Ìsá. Wọ́n àdó wá síbẹ̀. Àdébí Ìsá wa tọ́lọ́ ní ọ̀padà bí ayé. Ìyẹn ní ìpadàbọ̀ wá àdébí Ìsá sáyé. Tó bá wáyé padà yóò wà bímọ yóò níyàwó. Tó bá wáyé padà lọ́dún àti ẹ̀dì àpá. Ọlọ́run wáyé bẹ̀ amòrìrọ̀.
Kúlì rúù min amri rabbi. Àwọn mùnáfíkà tó wá ṣẹlẹ̀ láàrin an-nafs wà ruh. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní. إذا أدخلت الروح في الجسد إليه صار النفس. ما فعل فتو بنتي that is spirit, that is soul. Èmi tí ó jókòó lóṣogbo tí ó mọ pìtàn Kánò, èmi tí ó jókòó ní Kánò tí ó mọ pìtàn Àbújá, èmi yẹn lè ti lọ rẹ̀ gbogbo tí wọ́n lè sọ fún nígbà tó wà lóṣogbo yìí nípa Àbújá nílẹ̀ tóró ti rí ẹ̀mí ni kí ló dé tẹ́lẹ̀ yẹn lọ rẹ̀. Ẹ̀mí yẹn lè lágbára láti kàńtéètì kìnìkan ìgbìmọ̀ gbogbo tí a bá yẹ ní wa lágbára láti mọ̀ sí. Agbá àwọn àlùbẹ̀rù láyé ni ọmọ àgbẹ̀bí alámọ̀dé sàdúrà tálùbẹ̀rù ọ̀gbọ̀n náà. Yes, ẹ̀mí mi tún wọ̀ náà. Pẹ̀lú àwa àwọn ẹ̀mí kò náà kà wú pàdé. Ẹ̀mí tá a lò lọ́wọ́ mọ́tọ̀ ẹ̀mí tí ò jẹ tí ò mú kò sí tẹ́lẹ̀ kò sáré tí ò sí lọ́wọ́ rí ẹni ọlọ́run gbèsè lọ́wọ́ rẹ̀ kò tó kàn. Tí kìnìkan bá dá gbá ọ́ tẹ́ bá ní kìnìkan tó lágbára ó ti ṣàdúrà pẹ̀lú tó lágbára pẹ̀lú tó rò pọ̀ lágbára tó yẹ kókó bá òun ó ti ṣàdúrà kìnìkan kò bá rẹ̀ yọ wà ní ọlọ́run o ọlọ́run tí ó sì. Yọ wà ní ọlọ́run o ọlọ́run tí ó sì. Ó sì mọ̀ pé ẹnìkan tó ń sìn ọlọ́run ti pè é. Ó túmọ̀ pé ẹnìyẹn tó lọ́lọ́run. Agbékalẹ̀ ni o, agbé orí òkè ni o, àwọn ọmọ ni o, àwọn ṣe kankan ni, àpèyàn lọ́lọ́run ni. Àdúgbò pé gbogbo tá ń pè wò lọ́lọ́run ni kí ọlọ́run sí. Nígbà wa dáyé, ọlọ́run wa ní ẹ̀mí ẹ̀dúró láyé ẹ̀mí jíjẹ, ẹ̀mí níná, ẹ̀mí lílò. Táwa tó ti wá pọ̀ mi àwọn ọlọ́run ẹ̀mí kan nínú sàárè. Àwọn ètò wa ń bẹ mú ayé pọ̀. Òní ọmọ lọ jàzáyà bẹ́ẹ̀ bá dé sí odò Yorùbá òwe wọ́n rìn wọ́n sáré mú ayé kábàbà ní wàhálà wọn á pé kékeré kan ní ojú odò ẹ̀mí kan ní bẹ́ẹ̀ wọ́n á pè ní ojú omi ẹ̀mí kan ní bẹ́ẹ̀ tí wọ́n bá dé gbogbo tí wọ́n bá fẹ́ pa ìgbógi wọn á pè kan ní olú igi ẹ̀mí kan ní bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n ń pè sí. Tí wọ́n bá nínú àpáta, wọ́n á pè kan ní olú àpáta, olú òkúta. Wọ́n á pè ní olú ọ̀nà àti bẹ́ẹ̀. Síbẹ̀ ní àlọ́ wà bẹ́ẹ̀. Tí ó sì ṣe ìta sálámù síta pé ọlọ́run sí yóò fi dá. Wọ́n á ti wá nínú jàzá yìí. Níjọ́ tá ànábì sọ̀rọ̀ ìmá. Àìsàlátù wàsálà. Ti kọjá lọ. Wọ́n wá ní orí kìíní kan. Ìsáàtì gbàgbà. Bìlà àníkọ̀, wọ́n níbi kéèkàn jìnnà nínú kòtò tí ń bẹ sábẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀. Ọwọ́ apàṣẹ fáwọn àmọ̀ràn jùlọ́ọ̀dì yìí ní Nàìjíríà. Yẹ wọ̀dúkà dẹ́sítà. Àwọn asikari gidi tí wọ́n mú kó jà. Ọwọ́ àárín wọn wá ní ẹ̀yọ́ sáyé. Ẹ̀yìn àlùjànnú ẹgbẹ́ ilẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ nínú odò. Ẹ̀rí kéèkàn bíi góòjì níbẹ̀. Ìbá ní gbé wá wọ̀lámà àhádọ̀ wúrí fọ́tà nígbà wọn gbé ní lọ́ba sí oníbísọ̀ láì ó sì nígbà tó ṣe lọ́ba ní ọmọkùnrin kékeré kan mú ẹ̀. Wọ́n ní kí ló ṣe ní à ní irú sẹ́wọ̀n ló ṣe tó fi débí ó ní àná ọ̀rọ̀jú lò lè bẹ̀rẹ̀ wá rẹ̀ wọ́n àmúkànnà ní ẹ̀rọ yìí náà bíbí jẹ́sà. Ọlọ́lọ́run fi ní sáàyè ó ní kí bí ọ̀rọ̀ fún mi kékeré máa gbé ibi tí ń gbé lọ́nà lọ́n jẹ̀síra wọ́n ń gbé jẹ̀síra yẹn ní orí kùsù nígbà tó ti wà lọ́wọ́ yóò máa bá mìíràn kan sí èdè wọn ní ọ̀bà sọ èdè tí wọ́n bá sọ lọ́wọ́ ní ọ̀bà sọ. Àti wọ́n bá ń gbé jàsáyò yìí wọ́n ń pè wọ́n ilé wọ́n ń pè ní sèyà níyà bíi òlòlò kíké. Bí kásọ̀ kan lẹ́ẹ̀mẹ́rin, bí kásọ̀ kan lẹ́ẹ̀márùn-ún, olórí kíkẹ́ kọ̀dá kankan ló kọ̀dá kádàrá dé. Kò pé kí ọmọ lòun, kò pé kówó èèyàn ọmọ lòun. Yẹ̀bá àkàlò lò kọ̀ papọ̀ mọ́ òun tí ó lò kọ̀ papọ̀ mọ́ kádàrá. Irú àwọn èdè wọ̀nyí wọ́n ń pè ní sèyàníyà. Wọ́n á níbẹ̀ orí ti lórí pé àwọn àrùn yẹn, àwọn tó wà jẹ̀sà rẹ̀ tí wọ́n ń gbé orí kùsù fi pa ìmọ̀ àrùn.
àyẹ̀ wà pọ̀ ní ibi tó jìnnà lórí ilẹ̀ wọ́n la sàlámù tá a fà ṣé o sọ ìmánu sí àdìgẹ́sórí tó ní jẹ̀bi ìdí àrùn tá a bá pò ní sọ̀rọ̀ là ń lọ tá a bá pò ní ọ̀run là ń lọ ọ̀run kọ́ ìmọ̀ ọlọ́run ni ọlọ́run kó àwọn ẹ̀mí ìbíjẹ̀bi ìdí àrùn láì bá a ti lẹ́ni tí ń sìn yàn láyé lálọ́wọ́ tí ń sìn yàn lọ́rùn o lálọ́wọ́ tí ń sìn yàn lọ́rùn jẹ́sì kúrú àláwọ̀ kan fún mọ́tíkù sì ní yóò àwọn ẹgbẹ́ fáwọn òkú yòókù àwọn òkú yòókù ti di àwọn wọn sì ní torí pé tálíkà làwọn ọmọ òwúrí èèyàn tọrọ àdúrà lára yẹn ni àrùwá wàá ní wàá ní ìgbìmọ̀ àwọn ìrọ̀ bí. Kùlì rúurú mi ní àkùnrin ọ̀bí. Èyí tó wà ṣètọ́ bí èmi àṣetọ́ wọ́n lè dábọ̀ tó pọ̀ nípa àkọsí wípé tí èèyàn bá ti kú yàhínà àléyìn àyà sàmáàlì ìtàsọ́ ọ̀jì. Yàhínà àléyìn. Ẹni musali náà fi délé padà jì. Ẹ̀mí pé ara wọ́n jẹrà ara wọ́n rà ìwé ẹ̀mí tó tẹ̀lé nílẹ̀ ní. Kọ́bá wá dé ẹ̀mí rẹ̀ dáadáa àgọ́ òun mi nàmbà. Ẹ̀mí ìtọ́lọ́ yóò wá sáré gun òkè lọ. Tọ́lá ní sínú àkọ́kọ́ ní ẹ̀mí ẹ̀wọ́ béèrè pé màṣáhárà wọ́n máa lọ tó kóòlù fi ṣàhárà. Wọ́n béèrè pé kò sọ pé láàrin bá ìgbìmọ̀ ní ẹ̀mí yẹn tó gòkè lọ. Tọ́lá ti wí ó sì lẹ́kùn sọ́nà tó. Wọ́n ní mọ̀sọ̀láàtì àyà àǹtọ̀tù bí mọ̀sọ̀láàtì. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀mí yẹn pé sọ́ọ̀ máa ń kí ẹ̀kọ́ sọ́nà kejì. Tọ́lá ti lóun máa ń kí wọ́n sí sọ́nà kẹta. Ẹ̀mí ni o. Ẹ̀mí ni. Báyìí pé sọ́nà kẹta wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa mọ̀sàkàt àwọ̀sọ́wọ̀ kí ni àwọ̀sọ́wọ̀ máa gbà. Tọ́lá ti sọ́nà kẹta wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ni wọ́n ń pè ní zakat. Tọ́lá ti sọ́nà kẹta wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kò sóhun sí ájìrì àbí òtí ẹ̀gbà ní ẹ̀kọ́ fẹ́ràn. Ọwọ́ akú sọ́nà méjì sọ́nà méjì tó kù wọ́n wà béèrè lọ́wọ́ rẹ̀ bí rúkà ìwádìí sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀. So ṣe dáadáa sí wọn kó tó kúrò láyé so gbègbè lẹ́nu wọn tí wọ́n á tó ti là ń bẹ̀rẹ̀ wọ́n sì sábà tó wọ́n wà béèrè nípa àlọ́ àwọn ẹbí ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe bí àkọsí ọ̀rẹ́ ẹbí yẹn ni àwọn afá wa gbé ọ̀rọ̀ lóye náà afá àbájọ ẹbí yẹn ìgbèrè fẹ́ẹ́ bá ti ẹgbẹ́ mọ́ dábìlì ọ̀nà sákòwé nàlọ́ àgbẹ̀bí jẹ́ ìdáhùn afá sọ̀rọ̀ àyẹ̀yọ̀ra ìwúwo àti gbogbo náà wọ̀ àyẹ̀yọ̀ra ìfẹ́ pa ọ̀rẹ́ rẹ̀ yẹn lónìí. Kò sí ní jẹ́ bọ́lá ilẹ̀ bí jẹ́ ẹni tó bá ti kó bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́. Kí ó sì pa ẹ́. Kó bẹ́ẹ̀ pa ẹ́. Ìjìnlẹ̀ sí. Èyí tí ń ṣe fún ọmọ ṣe fún ọ. Èyí tí sẹ̀rí àṣì ìpìlẹ̀ bí èèyàn méjì ló pèlè bí. Èèyàn méjì lórí ní sẹ̀rí àpèlè bí. Ní àwọn àfa ẹ̀ǹtí rẹ àbúrò rẹ lóbìnrin tó lọ lọ́kọ ní èpè ẹbí rẹ ẹ̀ẹ́dọ́gbé. Ọdún ọ̀wọ́n pa ìwọ àti bọ̀dá rẹ̀ àbábúrò rẹ̀ lọ́pọ̀ lọ́dún ọ̀wọ́n pa ẹ̀rọ ọba ní ọ̀rọ̀. Ṣùgbọ́n òtí rẹ̀ àbí àbúrò rẹ̀ lóbìnrin ó ti lọ́kọ ní kóòtù ńbúra àbí kó ló ti lọ́kọ kóòtù ńbúra ní ó ti jìnnà dún. Ó ti lọ́kọ ní ìpínlẹ̀ náà ti lọ́kọ níbi tí ẹ̀yẹ parí sí ilẹ̀ níbi gbọ́n tí wọ́n ní ọ̀ṣọ́ náà nílẹ̀ ìbílẹ̀ àti bí ó ti lọ́kọ sí ọ̀wọ́ abéèrè lọ́dún mẹ́wàá tó ọlọ́run ní ẹ̀bí ẹbí kejì obìnrin ló náà ọmọbìnrin rẹ tó bí ó ti lọ lọ́kọ ní Mẹ́dúgùrì máa dé ìgbẹ́ ọ̀tọ̀ káwọn ríra ní lọ́pọ̀ sí ti ṣe ní àpẹẹrẹ ṣùgbọ́n ìyẹn tẹ́ ìjìnlẹ̀ síra yín ẹ̀gbọ́n rẹ̀ gbé gbọ́dọ̀ lóko ìwọ náà gbé ìkẹrẹ ẹ̀gbọ́n rẹ̀ gbé kiri ìwọ̀n gbọ́ fà ìjìnlẹ̀ síra yín náà ṣùgbọ́n ìtẹ́ ìlú máa rí déédéé ní àǹtí rẹ̀ ní àbúrò rẹ̀ lóko ọmọbìnrin rẹ kó fi lọ́kọ pé èèyàn gidi kò sí ẹ̀mí gílẹ̀ yìí náà kò sí ní gbogbo olùdá dáadáa pẹ̀lú náà ṣùgbọ́n Mẹ́dúgùrì lè yẹ̀mí níwà lọ́fẹ̀ẹ́ ọmọbìnrin rẹ̀ ní tí ìsìláàmù pè lẹ́bí lóbìnrin tá a bá nínú wa ká sọmọdọ̀ káwọn tó sọ wa
sọ̀rọ̀ ìyẹn ni àwọn àwa tó bá wá kọjá ń bẹ̀ yóò wá lọ tó sì sọ̀rọ̀ àdìgá tó kù láyé. قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا يا أيتها النفس المطمئنة اتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون كل نفس ذائقة الموت ẹ̀mí tí ń sin lọ́wọ́ ní kú tọ́ba ti sin lọ́wọ́ kú ẹ̀ máa lálàá ni àlàáfíà bá sì dá mọ́ àwọn ọ̀rọ̀ jáde lára ọlọ́run sì kí ọ̀ ẹ̀mí púpọ̀ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ wọn ti kú lẹ́yìn odidi àfa àwọn ọmọ ẹ̀sìn jẹ́ وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء ọlọ́run sì kí ọ̀ ẹ̀mí lẹ́yìn pé mo ti fi sínú ara ní òkú jáde bẹ́ẹ̀ ni ó di àpàdé sọ́dọ̀ rẹ̀ ló fi ní wọ́dà ní mọ́tò. ولئن متم أو قتلتم ikú méjì ni ẹ̀mí ó kú mọ́tò ọjọ́ ọkú rẹ̀ kò pé tí mo kọ́ a ó kò tí ì tù àbọ̀jọ́ ọkú tí ò pé adéjọbí mẹ́rin kò lè bàyẹ̀ kò tí ì tù àtọ́kì àlùmọ́ọ̀kì ikú ọjọ́ tó pé 100 years náà lórí ìlànà ìlú kò tí ì tù ní ìgbẹ́ ni wọ́n dé ta ìdíbà wọ́n bọ̀ ọ́ ẹni tó dù ọ lọ tọ́ba bọ̀ ọ́ yọ pa ọ́ kọ́tìlù nìyẹn kùránì. Tí ó jẹ́ mọ́ọ̀tù tí mọ́ọ̀tù lọ pa ẹ̀mí yẹn yóò dìde lọ́dọ̀ ọlọ́run wọ́ọ́rọ́wọ́ wàyí làlá ìtúrí ìyàwó ẹ̀mí tó dá sí wípé wọ́n kàn pa ni ọjọ́ ọkú rẹ̀ yóò máa nìyí ọ̀rọ̀jà àbí ìyẹn yìí lọ́ba ẹ̀kọ́ wá rọ̀jà ìmáàmù fàdáàtì ìmọ̀ràn ìpọ́sì onímùdájì tí wọ́n tẹ́ fífún wọn lè dúró pé rọ̀jà àkọsẹ́ ìgbà yẹn kó ti lọ́ọ́ fún wọn ṣe ìgbà so ẹ̀mí tí ọmọ rẹ̀ káàkiri ẹ̀mí tí wọ́n pa ẹ̀mí tí ó sàárè tí wọ́n gbé ilé nínú sàárè rẹ̀ tẹ́ bá nù sàárè ẹ̀mí tó kú lójú ọjọ́ ó kú ní táìpọ̀ ẹ̀ kó kú ó dàgbà kú nígbà tí ó kú ó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó kàn parọ́ lè kó wọ́n parọ́ làbújá wọ́n parọ́ làbújá kọ́ tí wọ́n kàn kó lẹ́kọ̀ọ́ yẹ́wọ́ lè káàkiri yẹ́wọ́ tó ń gbà wọ́n lẹ́wọ́ tó bẹ̀rẹ̀ ní lábẹ́lẹ́ nílẹ̀ èdè ẹgbẹ́lẹ́ níbẹ̀ kó làwọn àfọ àwọn ẹni olú àtẹ̀wò lẹ́kàwá نقروا بموته يغشى في دهن زمزم ومن زمزم ayé àwọn wòlíì tí ò sí tí wọ́n ti ń ṣe àwọn wòlíì kan bẹ nílẹ̀ Yorùbá inú òkun ni wọ́n ti ń jáde báyìí fún bèbè bí òkun ṣe rí odò òkun àti ọ̀sà kò sí níbòmí lágbàáyé ní gbogbo àgbáyé kò sí níbòmí ó ní nìkan sì wọ́n ní funfun kọ́lọ́lẹ́sì kankan ǹjẹ́ bá dà wọ́n ní kọ́lọ́ rẹ̀ àwọn kò sí kò ní ìlà àwọn òbí ọlọ́run yà ní jáde bẹ́ẹ̀ àwọn jáde bẹ́ẹ̀ tí wọ́n ń lọ ṣiṣẹ́ ń bẹ̀ agbára tí wọ́n ní ní agbára nábì Yunus ti sọ pé ilá ìlà ìlà àmàlà. Subhanaka inni kuntu minadh-dhalimin. báwa bá ti wá pa ìdí tó bá ti dé ìṣáà ẹ̀kú ẹ̀mẹjọ ẹ̀mí ọlẹ́yìn àsìkòtì sọ pé onílẹ̀ dá lórí búlọ́ọ̀tì méjì ọlọ́pàá lókè fi àbúlọ́ọ̀tì lẹ́yìn àmọ́ wọ́n ti gbà ó ní ọ̀rọ̀ sọ owó ọ̀rọ̀ báwọn ẹ̀mí tí wọ́n pa lójijì pẹ̀lú ọ̀rọ̀ lẹ́sìn aláàbí ẹ̀ka máa lálàárí ni ẹ̀sìn lórí káàkiri. bọ́lá tí wàá fẹ́ pa ìdí olóòtú sọ pé kúlù nọ́ọ̀sì dá ikọ́ tó pọ̀. kúlù nọ́ọ̀sì dá ikọ́ tó pọ̀. àpọ̀ ikú o ẹni tí ọ̀pọ̀ ọ̀tọ̀ ikú o ni àwọn èèyàn wà fún etí ahọ́n rẹ̀ wọ́n wà pé ká sòmọ̀ lónìí wá nítorí kò sẹ́ni tó lè pa ìrìnàjò ọlọ́run nìkan ọlọ́run ní páyì kò sẹ́ni tí páyì kò sẹ́ni tó lè pa yà. ẹni tí páyì ọ̀gbọ́dọ̀ jáde olùpàdé wọ́n bá ti jáde olùpàdé àwọn
gbé òkú òfò tó fẹ́ fi ṣe fún fipá tó sọ fún wa. Àbẹ́lẹ̀ kan ò ní pa ẹ̀jẹ̀ kan bí ìbá ṣe pé Ọlọ́run lọ́wọ́ sí Ọlọ́run rà pé lọ alágbájá tó ṣe pa á. Tọ́wọ́ àfi àwọn tó ń fi ikú wò márùn-ún àgbà márùn-ún àmọ́rùn-ún ní kó lè máa márùn-ún. Omi tó ti kóró jù omi tó kóró jù wọn lọ. Èso áńgàlì ní bẹ́ẹ̀ tó bá ti fi ẹnu kàn gbogbo agbára àṣẹ ti bẹ̀rẹ̀ ara rẹ̀ yóò kú. Àwọn kan bẹ nínú aráàlú àgbáyé. Níjọ́ tó kú bàbá wa wà láyé. Bàbá wa sọ pé gbẹ́rẹ́ tó kù tí kò sí kò sí ládé àdúgbò. Wọ́n ní sí kò sí ẹyọ fún lákàá nígbà yá. Bàbá ní kíní kò káká àfi kọ́ ẹsẹ̀ táì fi ilé ẹ̀kọ́ ikọ̀ ikú òdìdí kọ́ mẹ́ta ló wà iṣẹ́ ọkọ̀. Ẹ̀yọ̀ kan lè tó fi ṣe méjì fún wọn ka gbogbo agbára kí lọ́wọ́ ìgbà náà. Ẹ máa ń lé lọ́wọ́ ọlọ́run bá ti ṣe yẹn. Yẹ̀rẹ̀kẹ́ tí wọ́n gbàgbọ́ ní kó lè dènà kú fún. Kò dènà kú. Yẹn ni dá ìkọ̀tùkọ̀ nípa àná. Olùdókòwò ṣe ẹ̀dá ìkọ́tù ní mọ́ọ̀tì. ونبلوكم بالشر والخير فتنة وإلينا يرجعون. Ọlọ́run ní gbogbo ẹ̀ pátá ní ọ̀dọ̀ irú ikú wa jùkú lọ èmi jẹ̀lé. Yorùbá sáré wọ́n sáré agbára níbi pé ìyẹn máa kú lẹ́ẹ̀mẹ́. Àwọn afáàbí kú lẹ́ẹ̀mẹ́ nígbà tí ó kú àkọ́kọ́ níbi ìjọba àwọn ìjẹ wọn. Wọ́n tún dá tí wọ́n tún yìí yóò tún kú ẹ̀kejì ló ta lórí nígbà tí ó kú lẹ́ẹ̀kẹta ni olókùn tẹ́lẹ̀. Ìyẹn ló dífá fún àwọn ọba. Ní ọba Adéyẹmí ọwádà ní àná ṣé àná ni ọba Ọ̀yọ́ Aláàfin ṣẹ̀ṣẹ̀ kú ni ẹni kú láti fi jẹta wọ́n wá wò pé bóyá àwọn kan tí wọ́n gbé lára bóyá ní ṣùgbọ́n à á sì máa tara wa ọ̀tọ̀ ní ṣàkṣàkà tó mọ́ọ̀tì ọ̀tọ̀ ní gáràgàrà tó mọ́ọ̀tì ọ̀tọ̀ ní sàkàrà tó mọ́ọ̀tì káwọ́ ìlà apá afẹ́ kú. Kí a máa pọ̀ ká kú asakọ̀t ṣáka ọ̀gáàgbàrà ṣáka ọ̀tọ̀ ní ká máa pọ̀ ká kú ọ̀tọ̀ láàyè ká kú yẹn ọ̀tọ̀ láàyè kẹ́mi ọ̀ wà láàyè ènìyàn tí wọ́n bá ń sọ fún wa pé ìjùkọ́ ẹ̀mí yẹn wà láàyè yẹn bóòdà fi ṣe é tí wọ́n bá ti di wípé èèyàn bá kú ló kú lójijì ìyàwó ti ẹ̀kú lórí ẹ wá lọ́wọ́ wá lórí ẹ wá ṣe ẹ̀kú ẹ̀mí yẹn ìlọtán ẹ̀mí yẹn ṣiṣẹ́ ilẹ̀ yìí. Dara kiri yẹn tó kú díẹ̀ wọ́n ti yẹ wá lọ wojú yẹ wá lajú lẹ̀ yín wo bí ẹ̀ níyẹn ìlọtán yín wo bí tẹ́lẹ̀ ńlọ lára yìí. Àárò kù wa gàtí tọ̀ wà tẹ́tọ̀ ń ti kú ẹ̀ kàn ní gbẹ̀yìn. Eré tó ń gbè yẹn ẹ̀mí sì kù láàrin tí ò tí ì lọ́tán. Ṣẹlẹ̀ ìsìlámù sọ fún wa pé àwọn ẹ̀yára ṣe nǹkan àwọn ẹ̀yára ṣe wọn lórí ọkọ̀ ó tètè lórí ọkọ̀ báyìí bá ń jẹ gbèsè àwọn ẹ̀yára ṣe ń sọ̀rọ̀ ká tó dáwọ̀ ọ̀dọ́ ìdáwọ̀. Lẹ́yìn ká yára sí nígbà tó yára sí ní kẹta ní ká yára sí ìlú àmọ́ làbá òtò ṣòwòrà wọn làbá òtò dé fújìá tí ẹ bá kú lójijì tàbí ọmọ kékeré kú ẹtẹ ẹlẹ náà ó ṣe sílẹ̀ nínú padà wá. Lẹ́yìn tó ṣẹlẹ̀ àlẹ́ àtẹ́lẹ̀ Muhammad ṣọ́wọ́ àtúnú ọ̀ ó ṣẹlẹ̀ àlẹ́ àtẹ́lẹ̀ Muhammad wọ́n ní yẹn kúrò bí kàtàkì yẹn kàtàkì ìlú sí ìlú kan. أو يقتلوك أو يخرجوك ويذكرون ويذكر الله والله خير الماكرين. Obìnrin méjì ni wọ́n wá jà lórí àgbẹ̀lẹ̀ Muhammad. Jàkà sọ́mọ̀ táàdì. Jíìlì kàlìmọ̀ àtàdì. Jàkà sọ́mọ̀ táàdì. Wọ́n jà lórí àgbẹ̀lẹ̀ Muhammad. Wọ́n wá jà lórí àgbẹ̀lẹ̀. Ọ̀kan wá ń sọ yìí wá ń sọ fún ànábì yìí máa yẹ bùkíìtì máa mọ̀lábì yẹ bùkíìtì kí ni pa ẹ kó ní máa tàbí máa tàbí mi máa tàbí mi ò bá yẹ. Ó ní láàárọ̀ kùtù èmi àtọ̀ ẹ̀ ní àjọ gbọ́ wọn ju ọlọ́wọ́ tó sì kú lórí ẹsẹ̀ láàárọ̀. Ọlọ́wọ́ máa tó ṣẹlẹ̀ nínú ìmọ̀ àṣírí ànábì sọ pé òdìrì ilé ìhà òró hàmúyà. Ànábì yìí wà láti ìlú ọ̀dọ́ rẹ̀ ẹ̀mí ọmọ rẹ̀ dábàrà fún ìwọ́n lónìí dábàrà fún ó sì dábàrà
tó tá a bá sọ wípé ìjọba ìbèrè ìyẹn jìnnà lọ bẹ́ẹ̀ ni bá gbóyà gbogbo àṣìlá ara ló ti parí. ààrẹ yàn bẹ́ẹ̀ bẹ yọ wọn bẹ bì sí ẹ̀rọ pé mo sí láti òjì mo sí láti òjì mo sì kó gáàrà kó làbò sí kó sì kó mo sì kó gáàrà kó wù ní ayé pé mo. àwọn tó bá pààyàn bẹ àmọ́ wọn ò sí nínú omi tá a wà yìí àwọn ayé kìlà tí wọ́n wó yàn báyìí tí gbogbo kó sì máa bàjẹ́ bẹ́yẹn lára kò sí ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ kò sí lọ́sọ̀gbọ̀ yìí kò sí lọ́ba tẹ̀ kò sí nínú òbú ìbò adéwà bàbá. ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n wà. àlá bàbá ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n wà. àrùn kàtìbì ìjàrọ̀jà alábẹ́sìkì. àrùn kàtìbì ìjàrọ̀jà alábẹ́sìkì. torí bí ẹ̀mí àti bọ́ọ̀sì wà pẹ̀lú ẹ̀ àti bọ́ọ̀sì wà. ní ọ̀bá tó wà tó dáa tó yẹ kó tẹ̀sí ìgbà yìí. àmọ́ olórí ìwà gidi tí ń bẹ láyé olùtọ́ olórí ìwà burúkú tí ń bẹ láyé yọrọ gbogbo yòókù wà lábẹ́ gbogbo wà tó dá wà lábẹ́ ìtọ́ gbogbo wà burúkú tó dé wà lábẹ́ tí ń bẹ láyé wà lábẹ́ yọrọ wọ́n ló wọ̀. àrùn kàtìbì ìjàrọ̀jà alábẹ́sìkì. wàrùn kàtìbì ìjàrọ̀jà alábẹ́sìkì. ní àbẹ́ẹ̀dẹ̀ ní kan bá ti bẹ́ẹ̀ kan ẹ má pè wọ́n ní nǹkan ọ̀hún tá àwọn àjákẹ́. àwọn àfúrà wa tí wọ́n fi rókùn tẹ̀síwì pé lágbájá àti lágbájá ìfẹ́ ara ní. ebi mọ̀ ni wọ́n kọ́ yìí ṣe èyí náà ìmọ̀ ni wọ́n kọ́ pé lágbájá àti lágbájá bẹ́ẹ̀ bá ti dàrà méjì papọ̀ tó bá ti kó kàn wọ́n ti wọ́n tún ẹ̀. ìyẹn ni pí ẹ̀mí méjì ká fi ṣiṣẹ́ pọ̀ ẹ wádìí nǹkan gidi wọ́n bá ìyàwó ọ̀gá ti wàhálà ìmọ̀ye ìyàwó mi ìta àdúrà ìtọ́jú àwọn oṣù ìdílé rẹ̀ mo lóṣù kan péré ni wọ́n làwọn èèyàn tó ká oṣù kan náà sọ èyí mo sẹ́wọ̀n ìwọ̀n mo lóṣù kan nígbà tó lóbìnrin yìí ó lò ní ilé wọn ló ti bí ọ̀tán. àrùn kàtìbì. tọ́lá ti ṣe òṣìṣẹ́ pọ̀ ìjọba yìí ò gbé ó ti promise obìnrin bọ́ àwọn tó fún ọ wàhálà wọ́n wá béèrè fún màtínà fún iṣẹ́ àwọn oṣù ìdí ọ̀pọ̀ ní dé lọ́lé wọn ni òmìnira tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà lásán yìí di ìrànlọ́dá àdúrà ó jẹ́ jíjá mẹ́wàá nítorí gbọ̀dá náà ó kẹ́lẹ́ dé parí àwọn. àrùn kàtìbì ìjàrọ̀jà alábẹ́sìkì. sẹ́yìn tí ọ̀dà wọn yàtọ̀ sí ẹ̀mí tí wọ́n ní ọ̀dà ta àbí ọkà yìí pẹ̀lẹ́ ní ṣé ìdẹ̀rí ata tí ọ̀dà mílíkì ẹsẹ̀ gbogbo ọ̀dà. àrùn kàtìbì tí ìdí sí mú òkè nítorí ẹ̀rọ tí ìjàrọ̀jà alábẹ́sìkì. wàrúhù kàtìbì ìjàrọ̀jà alájíyàmí. ẹ̀mí àmọ́ ẹ̀mọ́ ìyá kúrò kára wa àwọn èèyàn wá ìdẹ́bi pé ẹ̀mí máa ń bẹ̀rù sọ ẹ̀tọ́ bá lórí ìkẹta ẹ̀mọ́ bẹ̀rù ọdún yìí nítorí àrẹ́sẹ̀ nítorí ẹ̀mí máa ń sọ ọ̀dún yìí ẹ̀mọ́ ọ̀dọ́ ìgbẹ́ni náà nítorí kan sọ fún ọdún sáyẹn kọ́ máa ń sọ fún ọdún yìí nítorí ẹ̀mí sọ fún ọdún yìí sáyẹn kó máa bọ̀ lábẹ́ sẹ́yìn ẹ̀mí mú lọ́wọ́ náà tó bá lọ. ọ̀bá lọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀mí pé gbogbo ń kọ́ lọ́wọ́ àti ọkàn mi ni máa pọ̀ lọ́dọ̀ yìí. ọkùnrin ò wáyé owó dání. ẹ̀mí mi kàn ní máa bọ̀ ẹ̀mí mi ni wọ́n máa lo bàbá nẹ́jọ́ ẹ̀mí mi ò ní owó dání. ẹ̀mí burúkú nù. wàlúù kánátì mi ìjàrọ̀tì aláàdìyàfẹ́. wàlúù kánátì mi ìjàrọ̀tì aláàdìyàfẹ́. bá ti yí ẹ̀mí tí ń sọ ọ̀rọ̀ yóò wọ́n jáde lójú ọ̀ṣọ́ṣẹ́ tó wọ́n jáde lójú ojú yìí ó lè tó tọ́wọ́ lè ní sọ̀rọ̀ ó ti wá lọ bí mo lè dá sí i yes ó lè ẹ̀mí yẹn sọ̀rọ̀ tó bàbá rẹ̀ ó ti wá lọ bí mo lè dá sí i òun kọ́ ní ẹ̀mí yẹn ẹ̀mí tí wọ́n ọwọ́ ajẹ́ góòdì púpọ̀
يا نفس يا نفس لا تلقي عن العمل يا نفس لا تلقي عن العمل بالبر والعدل والإحسان في مالي. Ṣùgbọ́n yóò fi ẹ̀mí yóò fi gbà á. Gẹ́gẹ́ bí àṣìkò fẹ̀rù wa ní lábájá ní ẹ̀. Ẹ̀mí lè lọ́wọ́ àtàrà ẹ̀rọ kan náà. Ọkàn kan ní bẹ̀rẹ̀ ara èèyàn. Àwọn ọkàn ní gẹ́gẹ́ bí ẹran ní àwọn ọkùnrin àwọn dábàá ní ọlọ́run gbé ìlàjì ẹ̀mí ọlọ́run fẹ́ràn mi. Ẹ̀mí tẹ̀lé ní ìlú méjì. Ẹ̀mí tẹ̀lé ní ẹ̀mí dáadáa. Alẹ́ ní ẹ̀rọ ní ìlú. Làfáà ní ìyá náà. يا نفس لا تريدي عن العمل بالبر والعدل والإحسان في مهله. Torí pé ọlọ́run wá pàṣírí ẹ̀ ó wá kú àwọn militant àwọn aṣáájú tó pọ̀ ọlọ́pàá tí èmi kan. Gbogbo ìyọ́ bàbá fọwọ́ fún àwọn militant màláìkà méjì bẹ̀rẹ̀. Màláìkà méjì bẹ̀rẹ̀ ní. Màláìkà méjì bẹ̀rẹ̀ wọ́n fi díẹ̀ ní. Ó fi kọ́ rẹ̀. Màláìkà ń bẹ lórí, màláìkà ń bẹ sálẹ̀. Màláìkà ń bẹ lórí ara. Ìwà wa tó ń tọ́ àwọn èyí ń tọ́ wọn tó bá parí sí. Wọ́n lè kúrò láyé àwọn tó kò parí sí. Wọ́n lè security wà nínú sàárè. Ìyẹn ló ń kàwé. Wọ́n tún sún ẹ̀ níyẹn. Wọ́n sì tún wá di pé àdúgbò níwájú lọ. Ní nàfààní wà ní gbà àbí. ومن ذهب يصد على تريبي كلون العادي ليس بذي قدون. Àwa máa ń mánéjì èmi ká mánéjì ara wa. كلون Ara ẹ̀ العادي kì í ṣe tí ọ̀dà sí ẹ máa kẹ̀. Ó máa ń ní ìyàwó ẹ máa kẹ̀. Ẹ̀mí ẹ máa fẹ̀ ní báyìí. Ẹ máa fẹ̀ ní báyìí. Ẹ máa fẹ̀ ní báṣì. Ẹ máa ṣe ládàá sí. Ìparí ìjà tí wọ́n ní èyí Yorùbá ni wọ́n máa parí ìjà bẹ́ẹ̀. Nígbà tí wọ́n yín sórí ẹ máa kíra ayé lásán ẹ̀ parí ìjà. Ẹ kàn dákú wà náà. Ọkàn rẹ̀ sí. Dákú wà náà nìyà. Pé ẹ máa kíra ayé lásán. Ẹ̀ka kíra ayé lásán. Ẹ̀sẹ̀ rẹ̀ nígbà náà ti kí. Ẹ̀jẹ̀ kọ́kọ́ kan wọ́n tún ṣe rí. Ẹ̀ parí ìjà bẹ́yẹn. Àbí ẹ̀fẹ̀ parí ẹ̀ wọ́n lórí ẹ̀yìn kọ́kọ́ lórí ẹ̀jẹ̀ ẹ̀kọ́ ní ẹ̀rẹ́ tó kọjá. Ẹ̀wọ́n òkú lẹ̀ òkú lẹ̀ ẹ̀jẹ̀ kú olùjọ́. Ṣẹlẹ̀ ìsìlámù gbogbo tí wọ́n àjọ ìdí kéèsì ní kóòtù. Ṣẹlẹ̀ kóòtù ó gbà wọ́n láì bá olùjọ́ fún odidi ọdún kan. Ìjọba tó ti ní ilé ìtọ́jú ẹ̀rí ọ̀sán kó wá ìmọ̀ ọjọ́. Court of law ṣẹlẹ̀ ìsìlámù rẹ̀ gbèsè aláìsí ẹ̀rù tó ń lọ́sẹ̀ kẹ̀kẹ́ wá ní wọ́n á rí àbẹ̀ wọ́n ní ẹ lọ sí ṣùgbọ́n ẹ lọ sí ilé ìpapọ̀ ẹ tún wọ́n lọ sí airport ẹ máa rojọ́ ká. Torí ó ṣe ṣe kẹ́ ẹ má ti ìwé ẹjọ́ kan ibi tí wọ́n ń jà tí ń dìjà. Àgbẹ̀ ìjọba ọmọ òwúrọ̀ àgbẹ̀ sáwọn bí ayé ọmọ ṣe yára ṣe ayé bàbá kan ló bí ìyá kan ló bí ilé kan kan náà ìparí ìyá. Èdè náà ń ṣe ọ̀rọ̀ tí ì kàn bí ọ̀rọ̀ ṣe tí ì kàn ẹ̀ dí ìlú dọ́kàn. Ẹ bá yọ ọ̀sán ó ṣe pé yàtọ̀ sọ pé wọ́n ti lábẹ́rẹ́ sọ fún lábẹ́rẹ́ tó kọ́ mọ́ tó bá ti gbé òun ti gbé òun lọ́wọ́. Ẹ̀rọ mi ìjà àkọ́kọ́ ìjà ní àwọn ẹ̀mí kálàlà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ní ní ọ̀rọ̀ mi. Ṣùgbọ́n àwọn àtẹ́gẹ̀ rí lórí ohun tẹ́ wá pàdé lóṣù. Oṣù wọn sọ̀rọ̀. Ìbẹ̀rẹ̀ ìkàrí tó lò lánàá. Àwọn àti àlọ́ àlọ́ àlẹ́bí ní àwọn ahùn ìmọ̀já àgbàdà. Àwọn ahùn ìmọ̀já àgbàdà. Àwọn àṣà ìlú àwọn kàrí àwọn mọ́tẹ́sílà àwọn sọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀rọ̀ tó dé ọ̀tọ̀ọ̀tọ̀ pé a lè lánàá. Ìta bá lánàá síta ní pé nígbà wà ní ìlú tí ká bá jí láàárọ̀ àbọ̀ bá dúró. Ẹ̀yẹ̀ dábò ló wọ̀ ọ́. Ó dé ìyàtọ̀ tó ti gbà wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn alára tó ń bẹ̀. Ọlọ́run apápá jàpẹ́lì náà lójú oorun. Ìfọ́tílẹ̀ láyé. Tọ́lá wá jí láàárọ̀ ọjọ́ kejì sọ̀rọ̀ lọ bá àbájámẹ́lì gbé bọ́ lọ pàṣẹ ti pé lẹ́kẹ̀ẹ́ lójú oorun. Àbí ìkànnì yìí. Aṣòwò tó lálàá ní kéyìn rírí lóṣogbo yìí. Wọ́n lálàá wípé ní ẹ̀rí gbé aṣọ ọgbẹ́ aṣọ òun. Nígbà tó jí láàárọ̀ ọjọ́ kejì wọ́n bá ń bíbẹ̀. Ojú bí wọ́n ti bẹ́ yín dùn. Ó
ṣẹ̀ṣẹ̀ kú lọ sókè kan. Ẹ sọ pé ní àdúrà sẹ́yìn pé èmi dá sẹ́yìn pé èmi ló gba pé èmi ló ṣe. Ọlọ́run ní àṣẹ Ọlọ́run tó lẹ́lẹ̀ pé nígbà tí èmi Ọlọ́run fẹ́ atẹ́gùn ẹ̀mí Ọlọ́run wọn fẹ́ gẹ́gẹ́ bí ìtọ́ lágbára bí ìkí yóò gbó rẹ̀ gbogbo tó bá wà wájú rẹ̀ ní ọ̀pá rẹ̀ yóò wà wọnú ìtọ̀. Ọlọ́run nígbà tó ń ṣe fẹ́ fún àgbẹ̀bí Ádámù káàkiri dákun sí àgbẹ̀bí wọn láṣẹ ẹ̀mí ni Ọlọ́run gbogbo tí mo láyé àpò nínú ẹ̀dá tí mo láyé ká nígbà fún àgbẹ̀bí Ádámù. Fọ́kọ̀ làwọn sáàdìdì. Ẹ̀mí sì jẹ̀ mí lọ. Wọ́n fi bákan náà wá àwọn àgbẹ̀ àpapọ̀ àgbàdúrà wa lọ. Ọlọ́run fi ọjọ́ orí rẹ̀ ní ìṣẹ́jú mẹ́wàá. Ọlọ́run fi ọgọ́rùn-ún ìlú ẹ̀ ti parí. Ó ṣe pẹ́sidẹ́ntì. Ó ti di pẹ́sidẹ́ntì yìí ní ìsìn. Wọ́n lè ṣe pàdé láàrin wọn ní fọ́tò rẹ̀ ní wọ́n gbé ìgbà. Tí ó là ń lò báyà lóko. Buhari là ń lò. Orí ẹkú lórí lọ́wọ́. Àti bẹ́ẹ̀ ni bàbá orílẹ̀ ọmọ ni wọ́n pè bàbá náà pè bàbá ṣẹ̀fẹ̀. Òun náà ti di nígbà tí ó di tó kún kẹ́kẹ́. Tẹ́lẹ̀ ìwọ náà ṣe ikú àbàtì wọn. Ìdókòwò ni wọ́n bá ti kó omi orí rẹ̀ kẹ́kẹ́ mọ́ òní. Bá ti kó omi orí rẹ̀ mọ́ òní. Bàbá ṣẹ̀fẹ̀ ẹlòmí ọ̀rọ̀ ẹgbẹ́ wa. Ẹlòmí ọ̀rọ̀ ẹgbẹ́ ò ní pa. Àníyàn rẹ̀ lọ́dún tó tẹ́lẹ̀ bí wọ́n bá ń lò láyé. Àníyàn rẹ̀ sì jù sẹ́ta ṣe ẹ̀mí kan ló fi ṣe. Wà mí ń ta bí Yusanno aláàtàrí bí. Àdáwò lè láàájì ní ìsàbílẹ̀ kàdóní. Kàrùkọ́ tẹ́wọ́ àdúrà. Ọlọ́pọ̀ lábẹ́lúwà Muhammad. Àwọn tí bàbá òdìrò ọkọ̀ tọrọ àdúrà fún. Àwọn nìkan bá tún lè rìn àjì yìí àwọn kọ́mítì tí wọ́n gbé lẹ́yìn kalẹ̀. Bàbá òdìrò ní 5 náírà tí ń dán báyìí níbẹ̀. Àyà òkú ọ̀la. Ọlọ́kọ̀ bá san ọlẹ́sàn rẹ̀. Ọlọ́dẹ́wọ̀ Muhammad. Gbogbo jàmá mọ́sálásí tí wọ́n ń fún àwọn mọ́sálásí lówó ní jímẹ̀jímẹ̀. Lọ́ba sí dáadáa fún wa. Gbogbo alápapọ̀. Ọlọ́run ṣe dáadáa fún wa. Illa billahi al-aliyyil azim. Tọ́pìkì wa nínú tààrà nínú orí Al-Jannatu wan-Nar. Al-Janna àti nẹ́ni. Ọlágbára púpọ̀. Bàbá mo nírú láìkẹ́ wọ́n sì fara balẹ̀ bá dáadáa. Lẹ́sìn. Tọ́pìkì ni al-Isra wal-Mi'raj. Tí bàbá mo nírú sọ́ńbẹ̀ pé àtẹ́bí ò lálàá. Kò sì bí ọ̀run lójú oorun. Kò sì bí ọ̀run lójú oorun. Ìlú tó kọjá ń bẹ̀ ọ sọ. Ìlú tó kọjá ń bẹ̀ ó sọ. Bákan náà, Tọ́pìkì wa lọ́dún yìí. Rihlatul Arwah. Olówó bẹ́ẹ̀ kódà ká máa tí ì tiẹ̀ lóṣù kan a sì wà lẹ́nu ẹ̀. Tó bá tún dọdún tí ń bọ̀, á tún tí ì tiẹ̀ díẹ̀ ká tó wọlé tọ́pìkì tá a bá tó lọ. Ó yẹ ká gbà á débi iye máa já. Ìdájí jẹ́ èèyàn tí dájú tó jẹja.